ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. الحمد لله الذي جعلنا من الموحدين، والصلاة والسلام على نبينا محمد أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحابه أجمعين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba tí ó fi wá sínú àwọn tí wọ́n gbàgbọ́, àwọn olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí náà lọ́ba tí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run wá fi wá sínú àwọn tí wọ́n gba lọ́kan tí wọ́n sì ń sìn lọ́kan. Eléyìí ni oore tó ga jù tí Ọlọ́run máa ń ṣe fáwọn ẹ̀dá ẹ̀. Àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ àtàánú ẹ̀ àti bọ̀tán bú tí báyàn tóyìn fi ní dọ́lọ́run bá mọ̀ mọ́, tóyìn fi ní mọ́ Ọlọ́run lọ́kan mọ́. kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Iman òun náà ni èèyàn fi gbádùn ayé. Iman náà ni èèyàn máa ń bá wọ sàárè téèyàn fi jìyà sàárè. Dọ́lọ́n bá gbé wa dìde níjọ́ al-Qiyama, kò sẹ́ni kankan tí ó lọ lè sinmi nínú al-Janna àfàwọn tó bá ní imani. Abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀, imani náà kọ́lọ́mọjọ́ bàjẹ́ máa wà láà, kọ́lọ́mọjọ́ ìṣàánú wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tí ó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an al-Karim. Ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ téèyàn ò ní sọnù, tí ò pé méjì, òun náà ni sunna Ànábì wa Muhammad. Gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn fún wa, àwọn inú Al-Qur'an àbámbẹ̀, àwọn inú hadisi àárín. Ó sì kó káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó, ó sì kó ti pẹ́ lára wa tó. Ní pé lẹ́sìn máa o bídíà láàmú ṣe kínní ìlà máa pè é. Ìdí wọ́n ń pè ní bídíà òun náà ní ìdàkejì ojú ọ̀nà Ànábì. Ọlọ́run níjà wọ bá wọn rìn láéláé o. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lóko bídíà náà kọ́lọ́n bá darí wọn wálé, káwọn náà máa tẹ̀lé ojú ọ̀nà súnà Ànábì. Kọ́lọ́n fẹsẹ̀ tiwa náà múlẹ̀, kọ́lọ́n mọ́ jẹsẹ̀ wọ́ yẹ. Ẹ̀yọ́ mọ̀ yá mi nílùú Àjá, mo kí yín ẹ kú iṣẹ́ dáwà, ẹ kú farada, ẹ kú ìgbésùnà Nábì lárugẹ. mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọdé ẹ̀ máa padà sí ibú láéláé. àpadà sí ibú àti tìgbà ọlọ́mọdé ọkàn yín, kọ́lọ́mọdé ọkàn wa náà. ọlá agbára Ọlọ́run, ọlá ìròyìn Ọlọ́run, ọlá ìjẹ́kanṣoṣo Ọlọ́run, ọlá àwọn orúkọ Ọlọ́run. Mo kí àwọn ìmáàmù wa ní mọ́sálásí tí a wà yìí, àti gbogbo àwọn àlùfáà, àti gbogbo àwọn ọ̀dọ́, àti gbogbo àwọn àlejò tí a bá wa lálejò ládùúgbò yìí. Ìpè àánú Ọlọ́run, àláfíà Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Ìtí wọ́n ní ká gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí, òun náà ni al-imanu billahi wa atharuhu fil mujtama. Ìgbàgbọ́, ìní ìgbàgbọ́ sí Ọlọ́run àti àwọn oore tí máa ń fà sínú àwùjọ.
àtharuhu erípa rẹ̀ erípa gbàgbọ́ náà lóore torí kò sí nǹkan kan téèyàn ó rí nínú gbàgbọ́ tó di oore lọ. al-mujtama'u fihi ma'ashuna idha salahati hayatuna wọ́n ní gbogbo apáta kalẹ̀ lè mọ̀ yí pé àwùjọ wa òun náà ní ibùsẹ̀mí wa ibẹ̀ láti máa sẹ̀mí nígbà jáde kó nínú ilé láàárọ̀ yìí níbo la jáde lọ a jáde sínú àwùjọ láti inú ilé wa àwọn náà là ń jẹ́ àwùjọ kìí ṣe àwọn ilé tá a kọ́ àwọn mọ́tò tí ń rìn àti gbogbo àwọn nǹkan tí ò lè sọ̀rọ̀ àwọn ọmọ èèyàn gan là ń jẹ́ àwùjọ. wọ́n ní àwùjọ yìí kò gbọ́dọ̀ bàjẹ́ torí bẹ́ẹ̀ láti sẹ̀mí àárín àwọn èèyàn láti máa sẹ̀mí wọ́n ní táwùjọ bá ti da ìsẹ̀mí wọ́n da ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò máa kó láti àwùjọ kan bọ́ sínú àwùjọ míì tó bá rí i pé wọ́n fẹ́ burú fóun bẹ́ẹ̀ a ní àwùjọ yóò da ìtumọ̀ ní pé àwọn èèyàn tó wà mí ò sí kí ni wọ́n yé sẹ́yìn dáadáa táwùjọ bá sì ti da aburú ní ọmọ jáde mẹ́ wọ́n ní fàyídà fásádà al-mujtama'u wọ́n ní tí àwùjọ bá ti burú fasadatil haya ìṣẹ̀mí náà ó burú jáì àwọn èèyàn dáadáa lẹ́ẹ̀mà rí láwùjọ dáadáa àwọn èèyàn burúkú lẹ́ẹ̀mà rí láwùjọ burúkú wala yasluhu al-mujtama'u illa bi ta'alluqi bi rabbil khaliq jalla jalaluhu wọ́n láwùjọ ò lè wá dá àfi kí àwa tá a wà ń bẹ̀ ká má já àárín àwa àti ọlọ́run ọba tó dá ayé ó bàjẹ́ ọba tí ń darí gbogbo nǹkan al-khaliqi al-mudabbiri torí pé ọlọ́run ló dáyé nígbà ó dáyé tán ó ní ìdí pàtàkì tó torí ẹ̀ dá ó wá dá wa sínú ayé náà arsala rusula wa anzala al-kutuba ó wá sọ àwọn tírà kalẹ̀ àtàwọn òjíṣẹ́ tí wọ́n máa kà á fún wa tí ilé ayé tó dá ayé tí ó fi rọrùn fún wa tá a bá ti wá yapa tírà tó fi ránṣẹ́ tá a sì yapa ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ tá a bá yapa Quran tá a yapa hadisi ìṣẹ̀mí ò ní rọrùn fún wa mọ́ torí káyé wa mọ́ bá burú kíṣẹ̀mí wa kọ́ mọ́ bá le káwùjọ wa kọ́ mọ́ bá dàrú ká mọ́ bá dẹni ibú ká mọ́ bá dẹni ibú lọ́lọ́wọ́n bá là ló fi sọ tírà kalẹ̀ kọ́ wá ṣàtúnṣe wa onídàá alukur'an àlàyé alukur'an náà ní hadisi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wal imani billah wọn láwùjọ ò lè dá illa bil imani billah àbí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa mutithali awamirihi ká sì máa tẹ̀lé àwọn àṣẹ tó wà ní Qur'an wajtinabi nawahihi ká sì máa jìnnà sí gbogbo ntọ́lọ̀ ní akó ń bẹ̀ nínú alukur'an ọlọ́run ṣàánú wa parí ó fún wa ní guidance a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní dhalikal kitabu ọlọ́run ní sẹ́ẹ̀rí Qur'an tíra yẹn la rayba fihi ẹ má ṣe méjì lórí ntọ́wà ń bẹ̀ o huda guidance ni ìmọ̀nà ni lil muttaqin fáwọn tó bá bẹ̀rù ọlọ́run àwọn tó bá bẹ̀rù ọlọ́run wọ́n máa rí guidance ìmọ̀nà nínú tírà ọlọ́run ẹ̀rọ àwọn tí ó bá bẹ̀rù ọlọ́run alukur'an wọn ò ní wò wọn ò sì ní kà wọn ò sì ní lò nítorí ọlọ́run ọba Allah tó sọ kur'an kalẹ̀ gan-an wọn ò bẹ̀rù ẹ̀ ẹni bá bẹ̀rù ọlọ́run ni wọ́n máa bẹ̀rù tó wà ní kur'an bí bá bẹ̀rù ọlọ́run ọba ni wọ́n máa bẹ̀rù tó wà ní hadisi nítorí pé ọlọ́run ọba Allah òun ló sọ kur'an kalẹ̀ hadisi náà òun ló ṣe kíni òun ló sọ kalẹ̀ ẹ̀yọ́ mayami abọ́lọ̀ nǹkan sọ hadisi kalẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá bá yàwó rẹ̀ lásìpọ̀ lọ́sàn-án Ramadan kí ni wọ́n ní yóò ṣe nínú hadisi wọ́n ní yóò bọ́kùn lọ́rùn ẹrú àbí kó gbààwẹ̀ 60 àbí kó fún yàn 60 lóúnjẹ kàfàrà yẹn ìdájọ́ yẹn nínú súra wo ló wà fi ayé súra ẹ̀yin tẹ́ ní ẹ̀ lo hadisi pé Quran nìkan lẹ́ẹ̀ máa lò ìtumọ̀ ẹni pé bàbá báyàwó rẹ̀ lásìkò lọ́sàn-án Ramadan ò ní kàfàrà tó san
torí àdìsí ló ní asa kàfàrà tàlọ́sọ̀ fún ànábì ká máa san kàfàrà yẹn Ọlọ́run wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ọba tí ń sọ Kùránì náà ní sọ àdìsí méjèèjì là máa fi ń ṣẹ̀sìn Ọlọ́run bọ́kàn bá ti kú lẹ́gbẹ̀ẹ́ ìkejì náà wúlò mọ́ bàbá gba àdìsí gbọ́ tá a gba Kùránì gbọ́ àdìsí wúlò tá a bá sì gba Kùránì gbọ́ tá a lágbà àdìsí gbọ́ Kùránì náà ṣe kí ni Kùránì náà wúlò Kùránì náà wúlò méjèèjì ní lọ papọ̀ àdìsí ni wọ́n máa wá ṣàlàyé Al-Qur'an ló ṣe jẹ́ pé gbogbo ìṣẹ̀mí rẹ nílé ayé yìí ọmọ gbọ́kí Ọlọ́run bọ́ sọ nínú Al-Qur'an kó o sì máa tẹ̀lé ìṣẹ̀mí rẹ da ọmọ gbọ́kí Ọlọ́run ọba Allah tí ń bọ́ sọ nínú hadisi ìṣẹ̀mí rẹ da tó bá ti yapa tó wà ní Qur'an ìṣẹ̀mí rẹ máa dàrú tó bá ti yapa tó wà ní hadisi ìṣẹ̀mí rẹ máa dàrú. ẹ̀yọ́ mayami wala shakka fi anna fil mujtama'i mashakil adida èyí tí kò dàrú mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ òun náà ni pé àwùjọ tá a wà yìí àwùjọ ilẹ̀ Yorùbá wà yìí àbí ká ní àwùjọ Nàìjíríà àbí ká ní àwùjọ àgbáyé lápapọ̀ torí gbogbo wa náà sí àti já mọ́ra wa látara social media ìdí wọn bá ń ṣe nígbẹ̀yìn ayé ẹnìkan ló sì mọ practice ẹ̀ ní ìbẹ̀rẹ̀ ayé yóò sì mọ sọ pé ara wọn lòun ọ̀dọ́ kan jìnnà síra wọn. àwùjọ ọmọ èèyàn especially àwùjọ àwa Yorùbá tá a bá ní wàhálà òsì láwùjọ wa à ń tanra wa ni àwùjọ Nàìjíríà lápapọ̀ wàhálà wà mashakil inhirafat àwọn èèyàn ti kú lójú ọ̀nà Ọlọ́run àwọn èèyàn ti ń bẹ́sù ṣe àwọn èèyàn ti tò lẹ́yìn ṣaitan wa masaiba jamma àwọn àdánwò wọn ń ré lukaluku àwọn àdánwò oríṣiríṣi ń jálù wa àwọn àdánwò ń jálù àwọn ìyàwó wa àwọn àmì wò ń jálù àwọn ọmọ wa àwọn àdánwò ń jálù àwọn ọkọ wa àwọn àdánwò ń jálù àwọn ẹbí wa ẹ̀yọ́ mọ̀ ya àwọn yẹn ń bẹ nínú àdánwò àti wàhálà látara kí ni jama li'annahu inharafu an kitabillah wa sunnati rasulihi sallallahu alaihi wasallam nígbà tá a ti láwọ̀ tẹ̀lé Kùránì mọ́ àwọn ò sì tẹ̀lé àdìsí mọ́ ọmọ ya ọba mi ní Tọ́hà aráàfin méjèèjì yẹn kọ̀tẹ́ tọ́mọ̀tọ́mọ̀ ẹ̀ ó ní ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run Kùránì tá a sọ̀kalẹ̀ yẹn a sọ̀kalẹ̀ fún yín nítorí kẹ́lẹ́ bá a dó lórí ibú nítorí kẹ́lẹ́ bá a dé kíní olóríire ẹ̀ mọ̀ ya mi wọ́n bá pè yẹn ní ṣẹ́kì ní èdè Lárúbáwá wọ́n á pè lórí burúkú nígbà tí wọ́n ní huwa ṣẹ́kì nígbà míì wọ́n á pè ní ẹni tọ́rọ̀ rẹ̀ ti dàrú Ànábì Ìsá ló fi ní wa barra bi walidati wa lam yaj'alni jabbaran shaqiyya èmi ọmọ sí dáadáa sí ìyá mi àti bàbá mi Ọlọ́run ò ṣe mí ní ọmọ burúkú kò sì ṣe mí lẹ́ni tọ́rọ̀ rẹ̀ ó dàrú ò ṣe mí lólórí burúkú Ọlọ́run ṣe nìkọ̀ọ̀kan lólórí burúkú o orí ibú ìmọ̀ báyàn lójú ọ̀nà gbogbo àtọ́ bá ti yapa Quran mọ̀ pé wàhálà ti dé tọ́ bá ti yapa hadith wàhálà ti dé torí kọ́ ọmọ bá wọnú wàhálà lọ́lọ́wọ́n bá aláàfin fi méjèèjì ránṣẹ́ sí ọ ọlọ́wọ́n bá ní dhalikal kitabu la rayba fi huda ọlọ́wọ́n bá ní Quran ní guidance òun náà ní torchlight tẹ́ mọ̀ fi rí náà nínú òkùnkùn ti bu ayé dàrú òkùnkùn ó ti bolé ayé dàrú sẹ́ni tó kùnkùn bá sì ti wá kùn oye àmọ́ wá gbé ọmọ ọba fọ́sùn àmọ́ aṣọ Ibrahim lọ́wọ́ àmọ́ gbé ní aṣọ Ismail nígbà tá a rí náà ẹ̀yọ́ màyá mi àmọ́ bàtà Zainab lọ́wọ́ àmọ́ gbé ní bàtà kíni bàtà Aisha èyàn máa fi rí gbá lọ́tún èyàn máa fọ rí gbá lọ́sì tọ́ba ti fi rí gbá wàhálà òde torí pé ó wà nínú kíni yàmá ó wà nínú darkness ó wà nínú òkùnkùn èyàn máa já sínú gọ́tà èyàn máa já sínú kànáà èyàn máa já sínú odò ńlá odò gbẹ́lómi lọ nítorí pé kò rí náà tó fi bọ́ sínú òkùnkùn ìgbà tó ti wà ní òkùnkùn yẹ kò rí náà má kí ló òkùnkùn náà jama ashubuhat wa shahawa
ashubuhat wa shahwa òkùnkùn ìrújú nínú ẹ̀sìn sẹ́wọ̀n gbọ́ ọlọ́ọ̀ni asinmi díẹ̀ ní Ramadan yìí ọlọ́ọ̀ni asinmi díẹ̀ Ramadan ọdún ni ó tutù díẹ̀ kálukú ń gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sáriwo ha ewu tó lélẹ́yìí o ha ewu tó lélẹ́yìí o adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́ ọlọ́mọdé yà tún padà sínú aburú mọ́ òun náà ni pé ntẹ̀yìn ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó wà nínú àdìsí sahih ntẹ̀yìn ti gbàgbọ́ tẹ́lẹ̀ tó wà nínú àyà Quran tó kílíà ẹnì kó sì jáde yóò ní kò rí bẹ́ẹ̀ ni àwọn yẹn sì máa gbé lọ kọ́dà ẹlòmíì padà rí pé bẹ́ẹ̀ lórí àmọ́ bó la wàá ṣe bàbá ló sọ sáwà àtakò bàbá kò rí bẹ́ẹ̀ náà láàmú wí ṣubuhati ni àwọn Lárúbáwá ń sọ àwọn òyìnbó ń sọ àwọn orientalist àwọn Yorùbá tiwa náà ń sọ kọ́dà àwọn Haúsá náà ń sọ bó ló ṣe wá sin Ọlọ́run ọba tó fi rí ọ̀nà Ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí ó jẹ́ àrínà nínú òkùnkùn òun náà ní alukur'an sórí tí alukur'an bá ti sọ òun náà ní fáínà Ọlọ́run ní ọtí ọ̀dà gbogbo géwúdé yìí bá ké tá bá fẹ́ sọ fún ọ pé ọtí da ò ní ṣe kíni ò ní gbọ́ mọ́ ìwọ lọ́wọ́ rìn nínú òkùnkùn ayé tó sì dénú àlìjánnà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba aláàánú ó lè ọ̀dà ìwọ náà sì gbọ́ pé Ọlọ́run ní ká má jalè àwọn kan wá ń sọ fún ọ pé o lè gan-an òun kan lọ́nà báyìí o bẹ́ẹ̀ yọ̀bá ṣe yahoo sí kò lè dáa fún o ìwọ wàá ronú pé ìwọ lọ́lọ́run sọ pé ó da ìwọ lọ́lọ́run ní ọ̀dà Ọlọ́run ló lè ọ̀dà má jalè torí ó sunkún alukurani lọ́wọ́ máa fi ṣe ìtọ́sọ́nà fúnra rẹ òun náà ni lọ́wọ́ máa fi ṣe ìyàtọ̀ láàrin àtibọ̀tán bú àti àtibọ̀tán rẹ tọ́ba ti wà lérí alukurani máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọn wá bẹ Ọlọ́run ọba kọ́lọ́ mọ́ mọ́ ọkọ mbẹ́ tọ́ba ti yapa Quran tètè sọ́ra ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òkùnkùn tó bu ayé dàrú òun náà ní ṣahwa òun náà ní adùn ilé ayé adùn kọ́pọ̀ kọ̀wájú aráyè ṣe ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa àwọn èèyàn ń wá ayé fa wọ́n ń wá ayé débi pé wọ́n ráyè kírun mọ́ òfò ní àwọn èèyàn ń wá ayé débi pé wọ́n ò ráyè gbààwẹ̀ mọ́ àwọn èèyàn wá ayé débi pé wọ́n ò ráyè rántí Ọlọ́run mọ́ wọ́n wọnú ayé èṣù tì wọ́n sínú ayé ó sì mú wọn tẹ̀rì síbẹ̀ wọn ò mọ̀ pé Ọlọ́run bẹ mọ́ kọ́dà bí Ọlọ́run bá ń sọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́ mọ́ Ọlọ́run mọ̀jà ara padà sí ibò Ọlọ́run ṣàì ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. al-imanu billah ẹ̀yọ́ máa yá mi ìdí ọ̀wọ́ ayé yẹn kúrò nínú ṣàwátì yìí àwọn adùn ayé yìí òun náà ni kéèyàn máa ka Al-Qur'an Ọlọ́run ní a máa gbádùn àmọ́ Ọlọ́run ní ká kúrò nínú ìgbádùn tí yóò mú wa máa gbàgbé al-akhirah tí yóò mú wa gbàgbé Ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Al-Qur'an al-Karim òun náà lọ́rọ̀ Ọlọ́run ẹjẹ́ alọ́lẹ́ di Al-Qur'an mutamassaku bi kitabillahi wa sunnati rasulihi ẹ dákun ẹ má jẹ́ Qur'an ẹ má jẹ́ ọ́ dágbére nínú ilé wa dhalikal kitabu la rayba fihi huda Ọlọ́run ni ẹ má tún ṣe méjì sí Qur'an mọ́ ìmọ̀nà ni o tí ó tọ́ yín sọ́nà tẹ́ fi wà lìjánà Ọlọ́run kọ́dà ọ̀rọ̀ ayé yín náà Qur'an ni ó máa tọ́ yín sọ́nà pé eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ jẹ eléyìí ni ẹ mu ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ìtọ́sọ́nà ni Ọlọ́run fẹ́ kí àdánwò ọba wa léfi sọ fún wa pé ẹ má jẹ yìí ẹ má mu yìí ẹ má ṣe yìí gbogbo ẹlọ́wà ní Qur'an tí wọ́n bá ti wá ní iná lọ́wọ́ máa ṣe máa palẹ̀ mọ́ kíni máa palẹ̀ mọ́ àdánwò. al-imanu billah ìgbàgbọ́ nínú Allah òun wà ní àkọ́kọ́ tí Qur'an kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ tawhidi ní àkọ́kọ́ àyà Qur'an wọ́n ní kọ́lá ìgbẹ̀yìn rẹ̀ náà ọ̀rọ̀ tawhidi ni Ọlọ́run bá ní alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ta ló lọ́pẹ́ jama tawhidi ni ìgbàgbọ́ ni ó ní qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharril waswasil khannasi alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas ay qul a'udhu bi rabbin nas minal jinnati wan nas
ọlọ́run ọba ní ìrìn ànábì má dákẹ́ máa fi mí wá sọ níbi aburú àwọn tí mo dá aburú àwọn àlìjànú tí mo kó rèé ròyìn sínú ẹ̀mí yàn ìgbà tí ó parí ẹ̀ ó ní máa fi mí wá sọ níbi kíni níbi aburú àwọn àlìjànú àti àwọn ọmọ èèyàn kí ló fi parí ẹ̀ jama tawhid àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ mú ṣe tọ́kọ̀ọ́kọ́ gbàgbọ́ tó bá ti bàlágà òun náà ní kó nígbàgbọ́ nínú la ilaha illallah àkọ́kọ́ dáwà nábì náà nìyẹn ọdún mẹ́wàá wọn ò kírun wọn ò gbààwẹ̀ wọn ò kírun wọn ò ṣe kíni wọn ò gbààwẹ̀ wọn ò ṣe hajj lẹ́yìn náà wọn ò ṣe jihad wọn ò yọ zaka kí ni wọ́n ṣe lọ́dún mẹ́wàá ànábì ìwọ̀n ń gbé tàwíìdì sọ́kàn àwọn sàhábà fọ́dún mélòó fọ́dún mẹ́wàá nítorí wọ́n asáṣù dín òun náà ní ìpìlẹ̀ ẹ̀sìn wọ́n aṣílòhò òun gangan ní ìpìlẹ̀ òun ní foundation tó bá ti wọ́ gbogbo ẹ̀sìn tó kù ti ṣe kíni ó ti wọ́ a ní bùkátà sí tàwíìdì ju bá a ṣe ní bùkátà sí oúnjẹ àtomi àtàtẹ́gùn lọ èèyàn gbọ́dọ̀ má jẹun èèyàn gbọ́dọ̀ má mu a sì máa gba atẹ́gùn ní gbogbo èyí tó kéde second bá a ṣe ní bùkátà sí gbogbo àwọn táwí yìí a ní bùkátà sí tawhid ju gbogbo ẹ lọ torí ìjànpín tawhid òun ní alaqatuka ma'a Allah òun ní kí àárín wa àtọ́lọ́hun kó má dàrú ìgbàgbọ́ ló fi sẹ̀mí àwùjọ tí ó bá ti sí gbàgbọ́ ń bẹ àwùjọ burúkú ni ẹ kó ń bẹ àwùjọ tí ó bá ti sí tawhid ẹ kó ń bẹ mọ́sálásí tí wọ́n bá ti máa sọ̀rọ̀ tawhid ẹ kó ń bẹ ilé kí wọ́n bá ti kọ́ tawhid àkídà ẹ kó ń bẹ torí pé wàhálà ó padà ṣẹlẹ̀ wàhálà wo ni ó ṣẹlẹ̀ òun náà ní gbogbo tẹ́ ẹ bá ń fi ń ṣẹ̀sìn tí ó bá ti sí tawhid yọ padà bàjẹ́ lẹ́yìn ashrakta la yahbatanna amaluka iṣẹ́ ó bàjẹ́ o wala takunanna minal khasirin òfò ni ó gbẹ̀yìn gbogbo wàhálà yẹn gbogbo tẹ́yìn bá ṣe òfò ni ó ṣe kíni ó gbẹ̀yìn al-imanu billah ìgbàgbọ́ nínú ọlọ́run òun náà ni ifradullahi bil ibadah òun náà ní kó gbà pé ọlọ́run bá nìkan lọ́ba tí a gbọ́dọ̀ sìn ṣe wá rí gbàgbọ́ tá a wí yìí àwọn afáà ní tasdiqun bil qalbi wa iqrarun bil lisan wa amalun bil jawarih kìí ṣe pé a kàn máa sọ pé mo ti gbàgbọ́ tọkàn wa ò sì gbàgbọ́ àbá máa sọ a máa ṣiṣẹ́ gbàgbọ́ tó sì jẹ́ pé ọ̀tọ̀ ni tọkàn wa ń ṣe kí ni tọkàn wa ń ṣe àbá máa sọ̀rọ̀ gbàgbọ́ jáde lẹ́nu àmọ́tọ̀ ni tíṣẹ́ ọwọ́ wa ń ṣe ìgbàgbọ́ rẹ ó ní í ṣe pẹ̀lú nǹkan mẹ́ta tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti pé nígbà náà láwọn máa pè ọ́ ní onígbàgbọ́ ìgbà náà nígbàgbọ́ náà ó ṣe wá wúlò fún ọ yóò sì wúlò fáwọn àwùjọ tá a bá wà alákọ̀ọ́kọ́ tasdiqun bil qalb ọkàn rẹ̀ ó gbà pé ọ̀kan lọ́lọ́run lẹ́yìn náà ọba yìí mutafarridun bi af'alihi gbogbo àwọn iṣẹ́ tó lóun ń ṣe òun nìkan náà ní dànkàn ẹ̀ ṣe kò sẹ́ni tó lè ṣe nítorí gbàgbọ́ tó fi máa jẹ́ onígbàgbọ́ nìyẹn o kal khaliqi òun ló dá gbogbo ntaari àti ntaari wa tadbiri òun ní darí gbogbo ohun tí ń lọ nílé ayé àfíàsì gbogbo nǹkan ọlọ́run ní change ọlọ́run ní darí ẹ̀ wal ihya'i ọlọ́run ọba Allah lọ́ba tó lè jí wa lẹ́yìn ìgbà tá a bá kú kò sẹ́ni tó lè ṣe anabi Isa ti ń gbé wàyó yìí mọ́ta bí kíni bí ìdìní pẹ̀lú ìyànda ọlọ́run kò yéṣu òun ló jí ìsínú ọlọ́run ló ṣe kíni òun ló jí ó ní bí ìdìní ọlọ́run ní Isa ó jí òkú pẹ̀lú ìyànda èmi mo ní kó gòdì dèké sóhun lẹ́yìn náà wal imata ọgbà pé ọba Allah nìkan lọ́ba ti pa gbogbo ẹ̀dá òun ní ọ̀pọ̀ ọ̀dá tásùkò rẹ̀ bá ti tó tásùkò rẹ̀ bá tó òní ṣe kíni òní kú nígbà bá ti nígbàgbọ́ gbogbo eléyìí ọmọ ìyá mi ẹ̀mí rẹ̀ balẹ̀ àbí oníbalẹ̀ nítọ́kàn kù ní pé ọlọ́run Allah tó ní ìkápá gbogbo ń ta sọ yìí lókùtọ́ ọmọ wa bẹ̀rù ọ̀ wá níbẹ̀rù kankan mọ́ ní gbogbo tọ́lọ̀ ń dá nígbà tí ò sí lọ́wọ́ wọn tẹ́lẹ̀ àwọn tí ò lè pa ọ́ wọn ò lè jí ọ àwọn tí ò lè jí ọ wọn ò lè pa ọ́ gbogbo àwọn tí ó ń bẹ nílé ayé kò sẹ́nìkan tó lè yí kádàrá rẹ̀ padà wọ risk gbogbo tọ́lọ́run fún ọ nínú arísìkì ọlọ́run ló fún ọ kìí ṣe nìkankan
sàtífíkẹ́ẹ̀tì rẹ sábàbí lásán ni iṣẹ́ ọwọ́ tó kọ́ sábàbí lásán ni ọba tó fún orísìkù gangan Allah ni. àyà pọnù Qur'an tí ń jẹ́rìí gbogbo tí mo sọ yìí. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sàlàyé fún wa nínú al-Qur'an al-Karim. ọlọ́run bá ní ala lahul khaliqu wal amru. ọlọ́run bá ní sí ẹ̀ẹ̀mọ́ ni ipe òun ọlọ́run ọba òun nìkan lòun dá gbogbo ntẹ̀rí àti ntẹ̀rí wal amru àṣẹ tí nǹkan fi yí padà nínú ayé ọlọ́run ní òun nìkan náà lòun pàṣẹ náà. tabarakallahu rabbul alamin títóbi fún ọlọ́run ọba wa ọba tí ń darí gbogbo àgbáńlá ayé. ta ni ń darí wa àwùjọ wa? ta ni ń darí ẹ̀? ta ni ń darí ọ̀rọ̀ rẹ? ta ló ní kọ́ ọmọ bó ṣe mọ̀ yìí? tọ́ba tún jù báyìí lọ ta ni ó gbé ọ̀gá? ta ló fún ọ ní tọ́wà ńlé? ta ló gbà yìí tó ti gbà? gbogbo tí ń lọ nílé ayé ọlọ́run ní darí ẹ̀. àjẹ́ òní nǹkan kan tí ń ṣe kínní tí ń ṣe ń bẹ̀, oṣó òní nǹkan kan tí ń ṣe ń bẹ̀, àfọ̀ òní nǹkan kan, pásítọ̀ òní nǹkan kan. àwọn náà gan ọlọ́run darí àwọn náà ni. huwa alladhi adhaka wa abka. yóò pẹ́ ni tó wù lẹ́kún yóò sì pẹ́ ni tó wù lẹ́rìn. bọ́ bá ti rẹ́rìn ó sunkún, bọ́ bá ti sunkún ó padà rẹ́rìn. pásítọ̀ sunkún àfáǹké sẹ́wọ̀n náà hu lóru. ẹni tí ń darí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílé ayé yòówù náà lálá àkọ́kọ́ gbàgbọ́ nìyẹn o. tọ́wọ́ bá ti ní o ò ní gbàgbọ́ o, ayé rẹ̀ ò lè rọrùn. tó bá dé pé àwùjọ tí àwọn tí ò ní rú gbàgbọ́ yìí àwùjọ wọn lọ bá wà dèdè kó ń bẹ́ o, torí pé wàhálà wọn mọ̀ ṣẹlẹ̀ sí yín. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. ẹlẹ́ẹ̀kejì nínú tó gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ni al-i'tiqad al-jazim bi anna Allaha huwa al-mustahiqqu lil-ibada. torí àkọ́kọ́ sọ̀rọ̀ gbàgbọ́ kí ni ń jẹ́ gbàgbọ́ ká tó wá máa sọ àwọn oore tí máa ń jáde nínú gbàgbọ́ sínú àwùjọ. ìdí gbogbo àgbọ̀dọ̀ gbàgbọ́ là ń sọ yìí gbogbo àtàwọn láwùjọ. iná nìkan ọmọ pé ọlọ́run ọba Allah nìkan lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn. òun nìkan náà lọ gbogbo àwọn ìjọsìn wa òun nìkan la gbọ́dọ̀ máa ba búbú fún, òun nìkan la gbọ́dọ̀ máa sìn, ọ̀dọ̀ rẹ̀ nìkan la gbọ́dọ̀ máa wá ìrànlọ́wọ́. ọlọ́run ọba Allah nìkan la gbọ́dọ̀ máa pè, ọlọ́run ọba Allah nìkan la gbọ́dọ̀ fẹ́rí kanlẹ̀ fún, òun nìkan la gbọ́dọ̀ rúkú fún, òun nìkan la gbọ́dọ̀ máa bẹ̀rù, òun nìkan la gbọ́dọ̀ máa retí oore lọ́dọ̀ rẹ̀, òun nìkan la gbọ́dọ̀ pẹ́ràn fún, òun nìkan, òun náà lọ́ba tí a gbọ́dọ̀ máa ké gbàmí lọ sọ́dọ̀ rẹ̀ nígbà tí nǹkan bá le. gbogbo eléyìí tí mo kà á lẹ̀ yìí náà ń pè ní ìbáàdà. al-isti'ana ìbáàdà ni káwọn ràn lọ́wọ́ nígbà tá a bá ní ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan láwa lọ ẹ̀sìn ni tó bá dé wà lọ́dọ̀ ẹni tí èso Ọlọ́run ó ti dòṣà. al-isti'adha ẹ̀sìn ni ká máa wá ìsọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run gẹ́gẹ́ bí ayé àti mọ̀kálẹ̀ kan. Ọlọ́run rẹ̀ ànábì àwọn aláburú ń bẹ o àmọ́ má dákẹ́ máa ṣe kíni máa ṣe kúlù a'udhu bi rabbil falaq máa ka kúlù a'udhu bi rabbin nas. ànábì òpin kálọ̀ lè sin gbẹ́rẹ́ lọ́dọ̀ àwọn kèfèrí. abayé jẹ́ kan tó wà lọ́rin tí ń pèrè látàyè ṣe. ó ní tí mùsùlùmí bá ní ìṣòro látara pé ń sáfọ̀tà ó ní kò sí ní tó burú kọ́lọ̀ lè gbé agbárí rẹ̀ fún àwọn kèfèrí kan sáńgbẹ́rẹ́ síbẹ̀. gbogbo yẹn náà lẹ́gbọ́ bẹ́ẹ̀ ọba ti tijú Ọlọ́run tí bá ti ń sọ̀sọ́kúsọ láwùjọ àwọn náà mọ̀ sí kínní àwọn máa dá ìsọkúsọ rẹ̀ padà sí ní ẹnu káwọn bá sọ àwọn èèyàn dolórí burúkú. isti'adha ìbáàdà gbogbo ẹ̀ lọ́lọ́run fi aláàfin ní wa imma yazghannaka mina shaytani nazg fasta'idh billah. Ọlọ́run tí gbogbo àti èso bá ti fẹ́ kọlù yín àtàwọn ọmọ rẹ̀ ẹ tètè so mọ́ Allah. Ọlọ́run ní fasta'idh bil kafir aw bil kuffar aw bi si'ri sahirin. kò sí kankan tó bàjẹ́ gbogbo àwọn yìí ti kéwú tàwídìí ní oṣù kínní tàwídìí ní oṣù mẹ́ wọ́n ké lóga àmọ́ òkè tàwídìí abẹ́lọ́hún pẹ̀lú agbára ti ìjọ kan ṣoṣo rẹ̀ gbogbo àwọn ilé kéwú náà kọ́lọ́mbà yí padà sí dáadáa torí tá a bá ṣàdúrà fún wọn yóò máa affect wa. àwọn ọmọ kọ́lé kí ni àwọn ọmọ ṣe àwọn ọmọ dàwó màtá yẹ bulugul bunyanu yawman tamamahu wa anta tabuni wa ghayruka yahdimu. wọ́n ní gbòòní ilé ọ̀wá dókè bí wọ́n ṣe ń kọ́ ọ lọ làwọn kan wó tẹ̀lé ọ. àwọn sọ pé ẹ̀dìmọ́ lọ́hún àwọn sọ pé ẹ má dáhùn èṣù ni ẹ̀dìmọ́.
ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà tí ọ̀rọ̀ wa rí báyìí jàmáà yóò wá dagẹ́ni kọ̀ọ̀kan wa ká má sìn nǹkan mi lẹ́yìn ọlọ́run má rúkú fẹ́ da ọlọ́run má fèrè kanlẹ̀ fẹ́ da ọlọ́run má pẹ̀rẹ̀ fẹ́ da ọlọ́run má pè ẹ̀dá ọlọ́run má wá ìgbàlà lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run má wà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run má wá ìsọ́ lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ọ̀dọ̀ ta lọ́mọ wá gbogbo ẹ̀ lọ Allah ìgbà náà ló tún ní tawhid ọlọ́run yá ayọ̀ nas ọlọ́run bá ní èèyàn mi èèyàn o gbogbo yín tẹ́ wà láwùjọ èèyàn u'budu rabbakum ẹ máa sin ọlọ́run alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọba tó dá yín ẹ̀rìn ó rí fáwọn wá sí creation kálíbà àmọ́ pé òun nìkan ló yẹ ká sìn ó ní ọba tó dá yín àtẹ̀yìn bá pé èèyàn gbọ́dọ̀ máa sin creation creator lẹ́yìn kéèyàn máa sin kíni kéèyàn máa sìn ọlọ́run ní ọba tó dá yín ọlọ́run ní kọ́lá àwọn bàbá yín tó ti lọ àti gbogbo àwọn tó ti lọ náà ọba yẹn náà ló dá wọn náà la'allakum tattaqun yóò dákẹ́ bẹ̀rù ọlọ́run kí ló dé àwọn lọ lè sin tí ọlọ́run dá ní tí ọ̀dá yín ẹ̀ sì máa wá sìn èwo ni wọ́n ń sìn nílùú èkó ń bí ẹ̀yọ̀ àbí ládùúgbò ń bí ńkọ́ ẹ̀ ní kankan tí wọ́n ń bọ̀ àwa làwọn ń sàlá àwọn tí wọ́n ń sìn nǹkan mìíràn ń bẹ nílùú yìí wọ́n léegun bẹ ń bí náà ìgbónokó ń bẹ lọ́dọ̀ tiwa náà láǹbẹ́ àti lákòjọ lójoojúmọ́ làwọn máa ń sọ fáwọn yẹn pé ẹ má sìn lákòjọ mọ́ ọlọ́wọ́n bá aláàtọ́ dá lákòjọ ní kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má sìn Ọ̀ṣun mọ́ ọba tó dá omi yẹn ní kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má sìn òkè Ìbàdàn mọ́ òkè Ìbàdàn oyè ọlọ́run ló dá ẹni dá òkè ni ẹ má sìn ẹ̀lúkú mọ́ ẹni tó dá òlúkú agẹ́mọ́ gbogbo ìlú tá a bá ti dé nílẹ̀ Yorùbá là ń pariwo káàkiri torí nínú àwọn àkọ́kọ́ ìṣòro tá a ní tí ayé wa fi rí bó ṣe rí yìí oyè tí nǹkan fi dàrú débi ọ́ dàrú dé yìí ẹbọ jẹ́ kan bẹ̀ òun náà sì là kọ́kọ́ rẹ̀ òun náà ló sì tóbi jù ń bẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó kù ń tẹ̀lé bọ́ lẹ́yìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ máa yá mi ìmánì ni mo ṣàlàyé wẹ́rẹ́ yìí ọgbà àwọn orúkọ ọlọ́run bá gbọ́ pọ́lọ́run láwọn orúkọ ó sì máa bẹ̀rù ẹ̀ tó bá ti ń dárúkọ ẹ̀ ọba tí wọ́n ti yàlẹ́ bá ṣètò ẹ̀mí rẹ̀ balẹ̀ igbó ọlọ́run bá máa mú tẹ́ nǹkan fún yàn yẹ́pù sọ̀rọ̀ síkọ̀lì máa ń yẹ̀ṣà ẹ̀mí rẹ̀ balẹ̀ pé ẹ̀bọ́n làwọn bá ṣe tán yọ̀ tẹ́ fún mi tẹ́nìkan ò ní di lọ́wọ́ tó bá ti náà jalè kọ́ bí dùn kára rẹ̀ balẹ̀ pé gbogbo tó wà nílẹ̀ yìí tọ́lọ́run bá gbé àdánwò kékeré kan dé yóò sì fa gbogbo ẹ̀kọ́ lẹ̀ gbogbo ìdẹ̀ra táwọn rí tó jà kírun mọ́ yìí àwọn èèyàn ń kọ́lé sájà o àwọn èèyàn ń kọ́lé sí lẹ́kì phase 1 àti phase 2 ìgbà ń bọ́ àríyàrá èèyàn mélòó lọ́wọ́ àjòkó wà sí nínú wọn sí èèyàn mélòó ní wá mọ́sálásí wá kírun àṣùbà èèyàn mélòó ní wá jímà èèyàn mélòó ní bẹ̀rù ọlọ́run gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí àárín wọn ọlọ́mọṣẹ́ àṣàlékún yín má ní wọn àwọn tọ́rọ̀ òtí yìí náà ọlọ́run jọ́rọ̀ yí àwọn náà tẹ́lẹ̀ bá ti kú nínú èsì tó kú nínú gbádùn tí ó bá ti sin ọlọ́run tí ó gbàgbọ́ yín lè wọ náà ni o kò ní dáa kéèyàn gbádùn ó tún wá lọ lè wọ nágbẹ̀yìn al-imanu billah ìgbàgbọ́ nínú ọlọ́run ọba wa a máa mọ̀ pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run wọ́n fi ìròyìn ẹnìkan o laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir ọlọ́run ọjọ́ kankan o ẹnìkan kan ò sì jọ ọlọ́run o ẹ dákun torí tọ́lọ́run ọba wa ẹ má jí ìgbàgbọ́ wa ẹ má jẹ́ ó bàjẹ́ o sẹ́rí ìgbàgbọ́ náà wọ́n ní tasdiqun bil qalb sórí tí mo sọ fún ọ yìí yóò wà nínú ọkàn rẹ bẹ́ẹ̀ òní wọ́n ń pè ní la ilaha illallah la ma'buda bi haqqin illallah ó di sọ́kàn tí nǹkan kan ò ní tún mú nínú ọkàn rẹ tọ́ba tí wàá di sọ́kàn ni wọ́n ń pè ní àkídà níta di sọ́kàn tá àjẹ́ ọ bọ́lẹ̀ pẹ̀lú àdánwò àjẹ́ ọ bọ́lẹ̀ pẹ̀lú ìkẹ́ àjẹ́ ọ bọ́lẹ̀ pẹ̀lú ìrújú àjẹ́ ọ bọ́lẹ̀ pẹ̀lú adùn ayé ni wọ́n pè ní àkídà àlìmánì náà wọ́n ń dàpè náà pè ní àkídà nítorí di sọ́kàn rẹ bàdáwò dé nání ẹnìkan ní fi kankan ṣe ọ́ ó ní kulla yusibana a'udhu billahi minash shaitanir rajim kulla yusibana illa ma kataballahu lana ó ní ìtọ́lọ̀ ń kọ́ lọ́sẹ̀lẹ̀ o bí ọba kọ́ kò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ ìmánì nìyẹn ó wà maulana ọba yìí náà lọ́ba wa ọba wa ẹ̀yọ́ mayami ọkàn rẹ kò ní sí nǹkan kan bẹ̀ lẹ́yìn Allah tó fẹ̀mí tẹ̀ tó gbára lé
wa tawakkal ala al-hayy alladhi la yamut má gbára lé nǹkan kan lẹ́yìn alààyè tí ò ní kú dọ́là ń sọ fún ọ ní pé gbogbo ohun tó kù tó bá gbára lé àwọn padà sẹ̀mí wọ́n padà sí kíni wọ́n padà kú wọ́n wá ní ẹ̀ wá ń sọ pé àwa ni alùlù fitina àwa ni wàbíyà àwa tá a ní kẹ́ gbára lé ọba àlàyé àdìgbọ́tọ̀ lọ́lẹ̀ ra ẹ̀yà àdàbà tó gbé apẹ̀kaná tó wájú tó fi ń kọṣẹ́ tó fi ń wẹ̀ ibi kọ́ wa yé ọmọ bá ṣe kínní kọ́ bá tẹ̀ ọ́ nínú àwọ̀ àtiwọ́ ọ̀wọ́ náà dájọ́ ta ni alùlù fitina nínú àwọ̀ àtiẹ́ làbí sọ pé kùránìyà la wàhábìyà alukùránì là ń tẹ̀lé kìí ṣẹ̀sìn tuntun kankan tí Sheikh Muhammad Abdul Wahab ṣe kínní tó dá sílẹ̀ àdàbà tó jó yìí ipa rẹ̀ ka àbí ipa rẹ̀ ka bí ṣe ń lọ ó mú lọ́rùn ó mú mọ́lẹ̀ ọfẹ́ fi ṣe oògùn kípa ayọ́mọ́ba ṣe kínní kọ́mọ́ba káwọn yìí tó fi ṣe oògùn kípa ayọ́mọ́ka ipa ṣe kínní ipa káwọn ọ̀lẹ́ni tí èèbá sọ lẹ́ni kò yẹ kó rí mú wọ́n fi ọ̀lẹ́ sọ́ra àwa wa ní alhayi alqayyum ọba Allah ní ká máa fi sọ́ra ta lọ́kọ̀ọ́rẹ́ sí inú àwa àtiwọ́ ẹ wá ní wọ́n gbẹ́sìn tuntun dé wọ́n fẹ́ bá ṣe àwọn àgbàlagbà jẹ́ iṣẹ́ àwọn àgbàlagbà méjì ni ọ̀kan bẹ tá a fi lẹ̀ nígbà rí inú koran sẹ́rí kejì àbàjẹ́ bọ́ọ̀ bá ti gbọ́ ngbọ́nu á ṣe kí ni kábàjẹ́ la wà fún àwọn bàbá yẹn gan àdúrà kábàjẹ́ làwọn gan ṣe kán tó lọ wọ́n ní kọ́lọ́ bá paná adébọ̀rẹ́ kọ́lọ́ bá rẹ̀ bídíà àṣetáni sílẹ̀ kọ́ wá bá gbé súnà àdábìgà bídíà àṣetáni àti ṣírùkù àṣetáni òun náà lè yí tí wọ́n ṣe o ọlọ́wọ́n àdúpẹ́ ìmọ̀nà o ẹ máa ń ṣàdúrà fún wọn o báwa ṣe wò wọ́n pé wọ́n sọnù làwọn náà ń wò àwọn náà pàwọn náà sọnù. ẹ wà láì tàlà yìí pé àánú mi sì ń sẹ́yìn búbù yìí ṣe ẹ wá rò pé màṣúrátì àdúrà táwọn ẹbí fi kalẹ̀ yóò wá tó yín gbélé ayé ilẹ̀ Yorùbá náà wà yìí. mo ní ìgbà jẹ́ pé wà ní òkùnkùn tó bá bọ́ sínú mọ́lẹ̀ ọmọ pé tí màṣúrátì ń ṣe la ọkọjà bó ṣe rò Ọlọ́run ìmọ́lẹ̀ náà mọ́sàbá wa tàn sáwọn náà kọ́lọ́run ọláàánú rẹ̀ kọ́sàánú ẹnì kọ̀ọ̀kan wa. wọ́n ní inú ọkàn ní ìgbàgbọ́ yọ̀ wá o ẹlẹ́ẹ̀kejì wa qawlun bil lisan lẹ́yìn náà yóò máa jáde lẹ́nu rẹ ẹni rẹ ò ní yapa tó wà nínú ọkàn rẹ tó bá ti ní ẹ̀yin àjẹ́ o ẹ̀yin oṣó ẹ̀yin alàgbà o Jésù ṣéwù o ẹgbàmí ẹlàmí agídúná ó ti já mọ̀ pé ọ̀gbọ́ lọ́ngbọ́ nítorí sọ jáde lẹ́nu ó yàtọ̀ sí nítorí gbàgbọ́ ní ọkàn rẹ ó yàtọ̀ sí nítorí ọlọ́gbàgbọ́ lọ́kàn rẹ nítorí àmọ́ sọ ò ní yapa sí nítorí wà nínú ọkàn bó lórí alájà a ní ikú tọ́lọ́nkọ yìí o ikú tọ́lọ́nkọ yìí o ọlọ́run ṣèkà ọ̀rọ̀ tó ṣe jáde lẹ́nu ó jẹ́ àmọ̀ pé ọgbà kọ́ ọlọ́run kọ́ pa ẹni yẹn ọlọ́run sì ní thumma sabila yasarahu òun lòun ní kọ́ ọmọ jáde lábẹ́ ìyá rẹ̀ thumma amatahu fa akhbara ọlọ́run ní jọ́ tí ó bá kú ọlọ́run lè mí náà nípa o ta nípa àyàn jàmá ó gbórúkọ ọlọ́run bá gbọ́ ọ̀dọ́ wá di gbàgbọ́ ẹ̀rìn kan lọ́pàá bàbá yín ikú lè ní sábàbí o àmẹ́nitọ́ pa gangan lọ́lọ́ bí sábàbí ọ̀sẹ̀lẹ̀ ìjọ náà ní òkú tẹ́lẹ̀ mọ́tò gba àbí ayé ni wọ́n ná mọ́tò sí rọ́ bí mọ́tò gba náà ìjọ náà ní ó ṣe kí ni ìjọ náà ní òkú arákùnrin kan bẹ ó fẹ́ travel ojú wẹ́dà ọ̀dà ìyàwó rẹ̀ wá sọ pé kò gbọ́dọ̀ travel ó gba passport rẹ̀ ó gba tíkẹ́ẹ̀tì ẹ̀ ó lè kó pamọ́ òjò travel láago mẹ́rin àbọ̀ ní flight ọkọ̀ balẹ̀ lè sùn ìyàwó ń wo tẹlifíṣàn nígbà tó di aago 5:00 àbọ̀ plane tó fẹ́ wọ̀ gangan ló bá crash gbogbo èrò tó wà mẹ́lòó kú pátápátá ìyàwó wa ní you see I told him mo sọ fún náà wọ́n ní ojú ọjọ́ ọ̀dá mo sọ fún ìlọ́sẹ̀lẹ̀ yìí inú rẹ̀ wọ́n ń dùpẹ́ mo dúpẹ́ òun dúpẹ́ òun dúpẹ́ ìgbà tó fi dé ní bẹ́ẹ̀rì ó ti bọ́kọ̀ ẹ̀ tó ti kú síbẹ̀ àsìkò táwọn tó kú nínú pílẹ̀nì kú
àsìkò lọ́kọ rẹ̀ náà ṣe kíni lọ́kọ rẹ̀ náà kú thumma amatahu fa akbara gbogbo wọ́n dèrò sàárè ìjọ náà. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó jẹ́ àmọ̀ pé ọlọ́run ní darí gbogbo nǹkan o yudabbiru al-amra minas sama ọlọ́run láti sánmà lòun ti ń pàṣẹ gbogbo ohun tí ń lọ lérí ilẹ̀ tí nǹkan kan bá ti wá ṣẹlẹ̀ ó ní bọ́lọ̀ ń ṣe fẹ́ ni bọ́lọ̀ ń ṣe kọ́ ni látara bẹ́ẹ̀ ọmọ ìjọ olùgbàgbọ́ òdodo èyí tí ó bá wá dá ń bẹ́ẹ̀ ó pè ọlọ́run èyí tó bá dá ó dùpẹ́ fọlọ́run má fi ọ̀rọ̀ rẹ kọ́ ẹnì kankan lọ́rùn o kí má ní rẹ kọ́ mọ́ bá ṣe kíni kọ́ mọ́ bá bàjẹ́ torí kò sọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ẹnì kankan náà tẹ́lẹ̀ ẹ̀yọ́ máa yá mi ọ̀rọ̀ rẹ yọmọ ṣe déédéé ìtì bẹ lọ́kàn wà á má lóun bẹ́lẹ̀ jàwárì sọ́wárí sí ọwọ́ rẹ òun ni ọmọ júwe tó wà lọ́kàn rẹ ọlọ́run gbọ́ òun gbé ìpèsè sí eréta mẹ́ta ẹlẹ́fẹ́ fi ṣètò kílù kọ́ bá túṣẹ́ ẹ wá ní mùsùlùmí ní pé ẹ̀yin kírun wọ́n mọ̀ wá sọ̀tọ̀ kù sẹ́lẹ̀ yorùbá wọ́n lè rẹ̀yìn tí wọ́n mọ́sálásí ẹ̀ tún sọ pé kò ní ìmánì àyèmọ́yà àwọn tí wọ́n mọ́sálásí tó ní ìmánì abdullahi bin Ubay ibn Salul eléyìí àmọ̀náfíkì sáwọn náà wọ́n mọ́sálásí lásìkò ànábì ẹ̀sìn wọn wá ní ìmánì àwọn àlùmọ̀náfíkùn àwọn èso sàhábà o wọ́n èso sàhábà sàhábì ẹni gbàgbọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn òsì gbàgbọ́ wọ́n èso sàhábà àwọn kèfèrí tí wọ́n darapọ̀ mọ́ wọn sàhábà ní kẹ́ máa wí ẹnì kan máa sọ̀sọ́ kú sọ. àbí as-sahabiyyu man laqiya ar-rasula wa amana bihi wa mata alayhi. ẹni tó wà jẹ́ àgbàgbọ́ sáà pé sábì bí kéwọ́ bá yẹlẹ̀ yọ́n máa pe àwọn ọ̀bá ìbùn sálò ní àwọn sàhábà tí wọ́n ń bẹ láàrin àwọn ìjọ ànábì. ẹ̀yọ́ máa yá mi ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹni tó gbé ìpèsè ṣe níta mẹ́ta àbẹ̀ni tó sín gbẹ́rẹ́ taari tí ń sín gbẹ́rẹ́ báyìí iṣẹ́ tí ń ṣe yẹn jẹ́ àmọ̀ pé kò ní iman tọ́ba ní mọ̀gbọ́lọ́ngbọ́ àná èyí tó sìn yìí bó lòun ṣe jẹ́ tọ́ọ̀ bá gbàgbọ́ òní sìn ọgbà pé yóò ṣe nǹkan kan fún ọgbọ́ lójó sìn èyí tó ń lọlé gbà nílùú òkè tó lọlé tápà ilẹ̀ bọ̀rọ̀nù bó ṣe ń gbé bọ̀ wálé lẹ̀ mẹ́rẹ̀ gbà pé bàbá ti dẹ́kọ̀ ọ̀nà òsì ọwọ́ lọ gbàgbọ́ èyí sì gba nǹkan méjì gbọ́ torí èèyàn méjì kì í ṣe ti ń lọ nílé ayé ta ni máa ń sínú jàmá ó ní idha jaa nasrullahi nasru tani Allah wal fatihullah Allah ni munasiru wa Allah ni sínà man yaftahillahu linnasi min rahmatin fala mumsika lah ọlọ́run ní tábà ti sínà fún ọlọ́run kò sẹ́ni tó tì í àsínà náà lọ́sẹ̀ tó gbé lọ́wọ́ náà ọlọ́run sì ní ẹni tó bá ti sínà fún kò sẹ́ni tó tì í wa man yumsik ẹni tó bá ti ti ọ̀nà mọ́ fala mursila lahu min ba'dihi kò sẹ́ni tó sì fún a jẹ́ pé ẹni tí ó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ ti sínà ẹnìkan náà ni torí ó ti sọ́ọ̀sì ọlọ́run lòun sínà ó ní ẹni tó bá sì ti ọ̀nà mọ́ kò sẹ́ni tó sì ó sì ń gbẹ̀rẹ̀ mùsùlùmí ọwọ́ ni wọ́n gbé kinní kan lọ́wọ́ wọn ní ọ̀nà òsì you are not a muslim àwùjọ wa nílẹ̀ yorùbá ìtọ́fà wàhálà nìyẹn o tí ẹbọ bá ti wà láwùjọ alákọ̀ọ́kọ́ ni pé òsì ọmọ àtàyín ẹlẹ́ẹ̀kejì ẹ ní rí àwọn ọmọ dáadáa bí àwọn ọmọ burúkú lẹ́ẹ̀ma bí ẹlẹ́ẹ̀kẹta òjò ò ní rọ̀ bọ́bá sì rọ̀ kò ní sálùbáríkà ń bẹ fún yín àbí kójú ọmọ ọ̀rọ̀ lásìkò tẹ́ ẹ̀ nídìí ẹ̀ àsìkò tẹ́ ẹ̀ nídìí òjò ní sékìní kò ní rọ̀ lẹ́yìn náà ẹ̀ dáko òfò lọ́pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń dáko ọmọ sékìní ni wọ́n máa ṣe oúnjẹ ọmọ wa wọn. lànàbí Nuhu alayhi salatu wa salam ló fi ń sọ fún àwọn ìjọ rẹ̀ ó ní ẹ má bọ bàbá wádùn mọ́ bàbá yagusu bàbá yahuku bàbá kíni suwahun àti bàbá nasir ẹni ọlọ́run làwọn yẹn o òòṣà wọn ni wọ́n makalẹ̀ ni wọ́n bá sọ di ọlọ́run bó òrìṣà ṣe bẹ̀rẹ̀ nìyẹn nígbà ó sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bóòlù ọlọ́run ṣe ṣe àwùjọ yẹn jẹ̀mọ́ ọlọ́run padà pa wọ́n rẹ́ àmọ́ kó tó pa wọ́n rẹ́ ọ̀ràn Nuhu sí wọn Nuhu ní fakulitu staghfiru rabbakum mo kúkú sọ fún wọn yìí pé ẹgbọ́n di òrìṣà ẹgbọ́n di ẹbọ ẹ lè ní imáni sọlọ́n innahu kana gafara gbogbo ntọ́wọ́ òkè ti dáwò nínú òrìṣà nínú ogun ọlọ́run fèrè jìyìn tẹ́bá di túbà yursilis samaa alaykum midrara yóò fún yín lójú alálùbáríkà
tí wọ́n máa wẹ́ẹ̀tì gbogbo àwọn arúgbìn yín fáàmù yín wa yumdidukum bi amwal yóò sì fún yín ní owó ẹ̀ nítòsí mọ́ ẹ̀ rí wa banin yóò fún yín ní àwọn ọmọ dáadáa àwọn ọmọ tẹ́rì tí ni yọ́ ọmọ sí kíni tí ni yọ́ ọmọ dùn wa ja'alakum jannatin wa ja'alakum anhara wa yumdidukum bi amwalin wa banin wa ja'al lakum jannatin wa ja'al lakum anhara ọlọ́wọ́n bá ní fún yín ní àwọn oko tó dáa gbígbà tẹ wà ní àlùjánnà ayé ẹ máa gbádùn ẹ máa yá ẹ máa gbogbo tọ́lọ́wọ́n sọ yìí gbádùn ayé ni o ìgbádùn àwùjọ ni wa ja'al lakum anhara ẹ fún yín láwọn omi tí wọ́n máa wẹ̀ ti gbogbo àwọn jannati yín èyí ni tẹ́ bá tó wọ́kú omi kíni ẹ̀bọ bẹ́ẹ̀ bá ń ṣe bọ́ńkọ́ ìdàkejì ẹ̀ ní ọmọ ṣe kíni ní ọmọ ṣẹlẹ̀ àwùjọ wa ẹbọ ńlá kọ́kọ́ ṣòro tá a ní tádùá ò fi gbà mọ́ o àwọn yẹn ń ṣẹbọ láwùjọ àbí wọn ò ṣe jàmá wọ́n ń ṣẹbọ àmọ́ wọ́n ń pe la ilaha illallah lẹ́nu aláwọn oníṣẹ̀ṣẹ̀ tọ́jú pé àwọn ò wá mọ́ṣáláṣí àwọn náà ń sọ pé ilẹ̀ Yorùbá ṣẹ́ ó yẹ ká padà sínú ṣẹ̀ṣẹ̀ ká ṣe bí wọ́n ṣe ní àṣẹ kó lè bá rí bí ó sì yẹ kó rí lọ́dọ̀ wọn. àwọn mùsùlùmí mọ̀náfìkì wà táwọn ń yọ ṣe àwọn wá mọ́sálásí aburú táwọn wá dálé yìí wọ́n affect àwa olùgbàgbọ́ òdodo wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run ni ẹ bẹ̀rù wàhálà tó bá dé àwọn tó dá alẹ́ nìkan kí wọ́n jìyà ẹ̀ ẹ̀yin náà ṣe kíni ẹ̀yin náà jẹ bí gàrí bá wọn ṣé kò ní kan olùgbàgbọ́ òdodo láàṣẹ ni máa wòran láàṣẹ ni máa ṣe kíni láàṣẹ ni máa wòran gbogbo àfáà tí máa ti ń pariwo ẹbọ á sì máa jáde sí i á máa sọ fún pé irọ́ ní ṣe kíni irọ́ ní pa bí máa ṣe ń sọ àwọn èèyàn nù bẹ́ẹ̀ làwọn náà láà máa mú àwọn èèyàn mọ̀nà kọ́lọ́mọ́sà jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n mọ̀nà jù báyìí lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah ọmọ pé ìgbàgbọ́ yìí ó pàtàkì púpọ̀ ó wá pe àwa tá a ti gbàgbọ́ gan ó ní yá ayọ̀ lẹ́dínà àmánù àmínù ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọlọ́run ní àmínù ẹlẹ́lẹ́ ṣe kíni ẹlẹ́lẹ́ ṣàlékún ìgbàgbọ́ yín nítorí oore tó ṣe kíni nítorí oore tó wà ń bẹ as-sa'adatu kullu sa'adati fil iman billah gbogbo oríire téèyàn máa ń wálé ayé ó wà nínú ìgbàgbọ́ sàn pé ayé ló jẹ wá lógún jù láyé especially owó ẹ̀wọ̀n tí ayé àtọmọ kà síwájú lẹ́ẹ̀kan ọlọ́run ní tẹ̀ bá ti ṣe bọ́ mọ́ ọlọ́run ní máa fún yín lówó yín sì máa fún yín ní àwọn ọmọ dáadáa àwọn oko yóò sì máa yọ dáadáa àdìsíkì nìyẹn náà ìtumọ̀ ni pé àwùjọ yóò da àwùjọ tí ò bá ti ṣe bi kèé só lè ń bẹ̀ tẹ́bi bá ti wà ń bẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ó lè àwùjọ tí ò bá ti ṣe bi wọn èé pààyàn ń bẹ̀ tí ebi bá ti wà kí ni ó máa ṣẹlẹ̀ wọ́n máa pààyàn àwọn èèyàn tí wọ́n ká eré èèyàn mọ́ lọ́wọ́ ń sìn tábà bí wọ́n pé èló ni ọta orí èèyàn èló ni ó pé ó ní 35,000 orí màálù gan kò chíìpù báwọn orí màálù ẹbọ fa òsì tí wọ́n fa ẹbọ ìwọ tí wọ́n wá bá eré èèyàn lọ́wọ́ rẹ kí ló fẹ́ fi ṣe yóò lóun fẹ́ fi soso lẹ̀ òun fẹ́ fi sògùn owó ṣé eré yẹn ni ó wà fún ọ lówó ta ni máa ń fún yàn lówó jàmá Allah ó ní wa yarzuqu man yasha bighairi hisab ọlọ́run ní fún ẹni tó bá wù mí lówó kọ́dà àwọn gan òní mọye tóun ní mọ́ ọlọ́run mọye òun ní òní ṣe kíni ní òní mọye mọ́ àwọn èèyàn kan bá kà á wọn ní mọye bàbá kẹjọ kan lọ lọ́ba sọ fún dírẹ́fà rẹ̀ lọ́ sọ fún ẹnjìníà rẹ̀ ló ní ilé tí ń rí yìí ilé yẹn máa ń wù mí tí n bá ti kọjá dákun bá mi yá bàbá ń kọ́rú ẹ̀ owó náà pọ̀ síbẹ̀ kí n kà mọ̀ pé mo nírú ẹ̀ kí n fi ṣe tó bá wù mí ó ní ẹ̀sà ní ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní ilé tẹ́ náwó sí yẹn ó jẹ́ ọ̀kan nínú àwọn ilé tẹ́ ti kọ́ látọdún gbọ̀n ó jẹ́ ọ̀kan nínú àwọn ilé tẹ́ ti ṣe kíni tẹ́ ti kọ́ àmọ́ ẹ̀dá mọ̀mọ́ àmọ́ èmi lákàntì ẹ̀ nọ́mbà wọ́n owó kìíní kan ní wọ́n owó kìíní kan ní ilé wa Ọlọ́run kí àwọn èèyàn fa tẹ́yìn bá ń bọ̀ Ọlọ́run èyí oníṣògùn owó bàbá tí ń ṣe gan òní tọ́ba ní
lẹ́kì àtàjà ni ọmọ ṣe kínní ni ọmọ gbé náà ni wọ́n ń gbé nu gbómẹ̀ yẹn ẹ̀fọn ń jẹ́ síbẹ̀ àwọn kòkòrò ń ta síbẹ̀ pẹ̀lú èkìsà lọ́rùn nítorí béèrè owó ṣẹ́ lọ́wọ́ rẹ nítorí béèrè owó ṣẹ́ àdúgbò yìí má ni o ọmọ ya tó bá ti lè da oògùn nù ọlọ́run sì ṣínà fún ọ ọlọ́run máa retí jọ́ tó fẹ́ gbàgbọ́ ni tó bá ti gbàgbọ́ yóò dé ṣínà fún ọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ dákun ẹ jí kí ìgbàgbọ́ wa tá a la ní sọ́kàn wa ká mọ̀ jọ̀rọ̀ tá à ń sọ ọmọ ṣe kínni kọ́ máa ta kó lẹ́yìn náà ká mọ̀ jẹ iṣẹ́ ọwọ́ wa kọ́ máa ta kó níta àdìsọ́kàn wa tá a bá ti gbé e déwájú ọlọ́run bàbá ìtọ́jú pé níta àdìsọ́kàn là ń sọ iná là ń ṣe ilé ayé tá a wà yìí á kọ́kọ́ lò ó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn náà á wà lọ lè bọ́ ọlọ́run ọba pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaika ọlọ́run láwọn tí wọ́n bá gbà pé Allah lọ́lọ́run wọ́n tẹ̀ dúró lérí Allah yẹn tí wọ́n fẹ́ kú àwọn màláíkà sọ̀kalẹ̀ alla takhafu ìpè ẹ̀ má bẹ̀rù bẹ́ẹ̀ ń lọ wala tahzanu ẹ̀ má bànújẹ́ lẹ́ni tẹ́ fẹ́ filẹ̀ wa abshiru bil janna ẹ̀ má dunnú aljanna lẹ́wọ̀n lọ yìí qalu rabbuna Allah lẹ́yìn gbàtàn ní Allah thumma istaqamu wọ́n á dúró ti Allah yẹn wọ́n tẹ̀ pa síbẹ̀ àdáwò dé wọ́n ní àdáwò ọlọ́run ti ní wàhálà níbulu wà nínàkúnjọ ọmọ ìyájà máa ṣe nǹkan mi lọ ọlọ́run lọ́wọ́ máa dẹ̀wọ̀ ọ́ sì ti dé kí wọ́n á lá máa tara sí akànbẹ́ kọ́dà kún kọ́ ó mú wa dúró ọ̀tán oore dé oore èèyàn ọmọdé lẹ́kùn ìmánì wọn ni wọ́n ní tí ọlọ́run bá ti ṣe owó fún ọ tó ṣe ọlá fún ọ tó gbé ọ sípò tó wà ń dínkù ní ìmánì ọlọ́run ọ̀kẹ́ o ọlọ́run ṣàánú o kìí ṣe ní ìmánì yẹn o ní kìmá ìyá ni ọlọ́run gbé ìyá rẹ gbá bí owó ó gbé ìyá rẹ gbá bí oyè ó gbé ìyá rẹ gbá bí àgbéga tó o bá ti ń reduce ìmánì rẹ bá ti ń reduce pẹ̀lú oore àmọ́ sunkún sọ́dọ̀ ọlọ́run bá ní ya ayyuhal ladhina amanu ọlọ́run ní ẹlú gbàgbọ́ òdodo aminu billahi wa rasulihi ẹ lè ṣàlékún ìgbàgbọ́ yín pẹ̀lú ọlọ́run àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam tawhid wal ittiba méjèèjì tí tọ́lọ́run bá ń pè wá sí nìyẹn at-tawhid wal ittiba mọ́jì tawhid ó bàjẹ́ mọ́jì fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú súnà rẹ̀ gbogbo tí súnà bá ní o ṣe máa ṣe o torí káyìí lè bá a dá ni o gbogbo tí súnà bá ti ní kó ń bẹ́ẹ̀ dákọ̀ máa yà á mọ̀ pé súnà ni o kó ń bẹ́ẹ̀ o káyìí lè bá a ṣe kí ni kò lè bá a dá alimutamawu wọn ní àwùjọ wa ẹ̀yọ́ máa yá mi la yasluhu àwùjọ ò lè dá illa bi salahi afradihi àfi kí gbogbo àwa kọ̀ọ̀kan tá a wà láwùjọ náà kọ́ da walan tasluha al-afradu illa bi salahi al-qulub wọ́n ní gbogbo àwa tá a wá jẹ́ àwùjọ kọ̀ọ̀kan àwa tá a jẹ́ individuals family kọ̀ọ̀kan a lè da àfikọ́kàn wa ó ṣe kínni àfikọ́kàn wa ó da ọkàn ní ẹja mójútó ọkàn ló bàjẹ́ làwùjọ fi ṣe kínni ló fi bàjẹ́ tọkàn bá da àwùjọ da gbogbo àwọn crimes tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lé ní ọkàn àwọn tí wọ́n ń ṣe ọkàn wọn ló bàjẹ́ kí iṣẹ́ ọwọ́ wọn tó ṣe kínni kó tó bàjẹ́ Ànábì ní ẹsàkólé kan lérí ọkàn yín Ànábì ní ala inna fil jasadi mudghatan Ànábì ní bá ṣe ẹran kan bẹ nínú ara yín idha saluhati tó bá ti da saluha li jasadu kulluhu gbogbo ara náà ti ṣe kíni gbogbo ara náà ti da bá ṣe ẹran ó wà nínú ara wa Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní wa idha fasadati tó bá ti bàjẹ́ fasada al jasadu kulluhu gbogbo ara ló ti ṣe kíni òun náà ló ti bàjẹ́ ala wahiya al-qalb Ànábì ní ọkàn ni o ọkàn ní bá yín sọ o ọkàn ni o ọkàn yín ọlọ́run mọ́sá tún ọkàn mi ṣe o ọlọ́run mọ́sá tún ọkàn tiẹ̀ náà ṣe sáré ọkàn yẹn o eré ọkàn ni wọ́n máa sá tọkàn rẹ bá ti da sórí gbogbo ní ọkàn rẹ jẹ́ máa kó mbẹ́ tó bá ti ń jẹ haram ọkàn rẹ ó máa bàjẹ́ ọkàn rẹ ó máa le ẹni bá ti ń jẹ haram tó bá ti ń wòwò kú wò ọkàn rẹ ó máa ṣe kíni ọkàn rẹ ó máa di ọkàn rẹ ó máa le tó bá ti wòwò kú wò ó ṣèṣe kú ṣe mọ́ máa gbọ́gbọ́ kú gbọ́ tó bá ti ń gbọ́gbọ́ kú gbọ́ ọ máa wíwá kíwà lẹ́yìn náà mọ́ máa sọ̀sọ́ kú sọ tó bá ti ń sọ̀sọ́ kú sọ oye wàhálà wọn máa ṣẹlẹ̀ sí ọ
ọkàn wa tó bá ti da ẹnu wọ́n máa sọ tó da ojú wọ́n máa wo tó da tọkàn bá da ọba di ní tí ọ̀dà ọ̀ ṣe kíni ọ̀kájú tó bá ti ń wo tí ọ̀dà àmọ́ kọ́kàn rẹ ti ṣe kíni ó ti wà affected wàhálà ti dé nìyẹn tọrọ kan lọ́wọ́ bí wá sí ìta fi wá o ẹni tọkàn rẹ̀ wá ẹni gbọ́kọ̀ wá sórí gbogbo ilé ìbàjẹ́ táwọn èèyàn ń lọ láyé ọkàn wọn lọ́lọ́bẹ̀ náà fi lọ o tọkàn wọn bá lọ ẹsẹ̀ ò ní tẹ̀lé wọn eré ò ní tẹ̀lé wọn ara ò ní tẹ̀lé wọn. àwọn ọmọ rẹ tó bí mójútó ọkàn wọn sọwárí ibi tí àwọn fèrèsé àwọn ojú wíńdò tí madakul shayatin ilal qalb àwọn fèrèsé àwọn ọ̀nà tí èṣù máa ń gbà wọnú ọkàn tí ó fi bọkàn jẹ́ alákọ̀ọ́kọ́ lójú especially fóònù wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹlòmíì ń ṣiṣẹ́ rí ń ṣiṣẹ́ rí o ń ṣiṣẹ́ rí ṣe rí ìwòkuwò tí ń wò yẹn ní ọ̀padà bá sẹ́yìn jẹ́ lẹ́yìn náà ni etí àwọn ọmọ wa mísíkì gbígbọ́ kan jìnnà sí fíìmù wíwò kan jìnnà sí gbogbo àwọn olórí burúkú táwọn náà mọ̀ pé àwọn eléyìí olórí burúkú ni wọ́n a gbọ́dọ̀ máa wò wọ́n tá a bá ń wò wọ́n a fẹ́ dàbí wọn ni téèyàn bá ti ń wo tí ọ̀dà òun náà padà máa ṣe tí ń ṣe yẹn ọkùnrin àtọkùnrin láwùjọ wọ́n bára wọn lásìkò àwọn gay wọn ò sì fi bò mọ́ obìnrin àtobìnrin àwọn lesbian kọ́ àwọn náà ń fẹ́ra wọn wọn ò fi bò mọ́ ó ti wà ní institution ó wà láwọn secondary schools àwọn èèyàn lé ní ọyẹ wọ́n jáde ńlé báwa ṣe ń lọ bí iṣẹ́ yẹn àwọn ń wá ọmọ òkókó àbọ̀mọ kéékèèké tí wọ́n kó sínú mọ́tò láti lọ́ọ́ lè pa wọ́n láti tà wọ́n àwọn kan ń bẹ láwùjọ àwọn ó gbé àwọn odidi àwọn ẹ̀dá ọlọ́run wọ́n mọ̀ wá béèrè owó ló sì jẹ́ pé tí wọ́n ti fẹ́ jáde ńlé dákun ọmọ ìyá mi kò ṣe ẹnìkan tó máa ṣe àfẹ́ntọ́lọ́ bá sọ má gbàgbé láti sọ pé bismillah tawakkalitu ala Allah wàlá haula wàlá quwwata illa billah pẹ̀lú orúkọ ọlọ́run mo sì fẹ́ jáde mo gbára lé ọlọ́run kò sí ní tí ó yí padà lénìí kò sì ṣe agbára tí ó fi yí padà àfi pẹ̀lú agbára ọlọ́run mo wá gbára lé ọlọ́run ànábì ní ọlọ́ọ̀rẹ́ ọbọ̀ọ̀rẹ́ kákọ́ gbogbo àwọn ọmọ wa àwọn kidnappers wọ́n ti wà láwùjọ wọ́n wà everywhere ní wà wọ́n bẹ lájà wọ́n bẹ ní Agége wọ́n bẹ lóṣòdì wọ́n bẹ Mùṣín wọ́n bẹ Kánò wọ́n bẹ Kaduna wọ́n bẹ l'Abuja torí wọn kọ́ sára kò níjọ́ dá wọn mọ̀ ọlọ́run níjà ṣe kò ń gé aburú o àwọn ọmọ wa náà ọlọ́run níjọ́ ó sì rìn o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ rí ọkàn yìí ẹ̀dí ká ṣe àtúnṣe rẹ̀ ibo láti tún ọkàn náà ṣe nínú mọ́ṣáláṣí àwọn àfẹ́sìn wa wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run àákànú àsàlátù ọ̀tọ̀ kan ṣe o hálíkọ̀ ní máa tún ọkàn ṣe wáàsí ní máa tún ọkàn ṣe àákànú àsàlátù jọ́mẹ́jọ sunday lẹ́yìn náà àwọn ilé ẹ̀kọ́ tá a mọ́mọ́ lọ àwọn ni wọ́n bọ̀ tún ọkàn ọmọ rẹ ṣe tó bá ti mọ́mọ́ rẹ lọ lé kéwú tí wọ́n ti ń ṣe jálàbí ọmọ rẹ ó padà di babaláwo yọmọ adé babaláwo àfa lẹ́yìn náà àdúgbò tí ọba wà wọ́n bọkàn ẹ jẹ́ wọ́n bọkàn àwọn ọmọ ẹ jẹ́ wọ́n bọkàn ìyàwó rẹ jẹ́ táwọn èèyàn burúkú bá ti wà ń bẹ̀ tètè sáko ń bẹ̀ tó bá kọ́lé síbẹ̀ tó bá ti di pé wàhálà lélẹ́yìí ti ń ṣẹlẹ̀ yìí ọmọ rẹ dé sọ̀sọ́kúsọ ìwúgúwì adébó ni wọ́n ní látọ̀dọ̀ àwọn ará àdúgbò ni ìyàwó rẹ gbogbo tẹ́ bá ti sọ tó bá ti dán mọ́ra yín ìgbà tó wà fi darí padà ní tó ń sọ nǹkan míì wọ́n ní kó kó ládùúgbò yẹ kó lè gba lẹ́sẹ̀ àdúgbò míì wàlá torí ọkàn èèyàn lè talé èèyàn lè ṣe kí ni jama èèyàn lè talé kọ́ wa lọ lè ra lẹ̀ síbòmíì táwọn ẹni rí wà kọ́ lọ lè máa lè kọ́lé mi síbẹ̀ torí ilé tọ́ lọ́ọ̀tà yìí náà tẹ́lẹ̀ kí náà padà ṣẹlẹ̀ sí ọlọ́jọ́ alẹ́ ọmọ yìí náà padà talé náà wọ́n lérí níjọ́ la máa pé bàbá wọn kú ni wọ́n yẹ yàkuyà nísìnyí lójú ayé bàbá gan làwọn ọmọ ti máa practice orí ibú ni kí bàbá wọn tó kú kí bàbá wọn ti mọ̀ pé èèyàn ọ̀dà pẹ̀lú yìí tàrí èèyàn ọ̀dà òun náà ti dájọ́ fún rẹ̀ ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àṣàlékún ìmánì wa nínú àwọn nǹkan tá à ń kojú láwùjọ ẹbọ làkọ́kọ́ gbogbo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéékèèké wọn làwọn fẹ́ máa ṣe àwọn fẹ́ di court àwùjọ wa ọmọ rẹ olóhùn ṣẹgbẹ́ ẹyẹ ọmọ rẹ lóhùn ṣe OPC
orí ibú ni o ẹni bá ti kú ní kèfèrí lè wọ náà ni o innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannama ọlọ́run ní khalidina fiha ọlọ́run láwọn tó bá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam àbáwọn tó bá kú sínú ẹ̀sìn ẹbọ ọlọ́run ní ẹni tó bá kú nínú àwọn tá a fún tẹ́lá síwájú èyí àwọn kìrìsìtẹ́nì ni ẹja máa làákọ́ máa yé ọlọ́run ẹni tó bá kú sí ṣọ́ọ̀ṣì tó bá kú sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tí àbẹ́sẹ̀ àwọn Júù wal mushrikin àbẹ́ni tó kú sínú ìbọ̀rìṣà ẹgbẹ́ ìbílẹ̀ ọlọ́run bá ní fi nari jahannama inú jahannama ni wọ́n wà o khalidina fiha wọn ò ní jáde mọ́ o ulaika hum sharrul bariyya ọlọ́run lẹ́yìn burúkú ni wọ́n ọ̀daràn kan ti ń pèrè ní olùjíṣẹ́ ọlọ́run ọba lóbìnrin tó wà níbàdàn lápẹ̀ káwùlà mo lẹ́ni tí ọba ti lè tijú láti máa sọ̀sọ́ kó sọ sórí mídíà àwa náà ò ní tijú láti ṣe kíni láti máa fún lẹ́sìn ó ní mùsùlùmí tó bá sọ pé àwọn ẹlẹ́sìn kejì ó wọ iná olórí rẹ̀ ti dàrú mo ní èrí àwọn ìyẹ́kọ́ dàrú èrí ìwọ gan ló ṣe kíni ló ti dàrú alukurani ó ti sẹlọ́n ọwá sẹlọ́n tán ọlọ́run wá gbà alágbèkura ọlọ́run nínú alladhina kafaru min alil kitabi àwọn ní alil kitabi ìbá àwọn nasara ni ọlọ́run wal mushrikina àtàwọn oníṣẹ̀ṣe ó ní fi nari jahannam ó ní wọ́n wọ̀ná ìwọ ni wọ́n wà lìjánà suratul bayyina ayẹlẹ́kẹ́ ẹni kọ́ àbí ẹ̀rí alùbídíà kò sóore lára wọn o kí ni mo wí jama kò sóore lára alùbídíà wọ́n mọ̀ dẹ̀sẹ̀ ọlọ́run ni alùbídíà sọ fún wọn pé ọtí kò burú wọ́n bá dé pé àfihàn ṣèwòsàn ni ọlọ́run dẹ̀ ní nàbẹ̀rẹ̀ khamru fajitanibu ọlọ́run ní ẹ̀jìnà sọ́tí èwo láwọn agbẹ́nu méjèèjì anabi ni wọ́n jẹ́ Allah shifa'akum fima harama alaykum nítorí ọlọ́run ṣe léwọ̀ fún yín ọlọ́run ní fi ìwòsàn yín síbẹ̀ tó súnà ní àdísì ní kùránì ní èwo látẹ̀lé nu méjèèjì inú ọ̀rọ̀ tiwọn àti ọ̀rọ̀ ọlọ́run àti tànàbì ló fi jẹ́ pé ọ̀bá ń jòkó ta lùbídíà ọkàn rẹ̀ ọmọ sí kíni yọ ọmọ dúdú kọ́dà ìwọ́tọ̀ ọlọ́run gbọ́ wà sí wọn pé mọ̀kàn fẹ́ gbọ́n tó fẹ́ wí ni tí ì bá ti gbọ́ ọjà àfà ọ̀dà nǹkan rúfún rẹ̀ tí ṣètò bá mú ìrújú yẹn wá ọmọ àwọn rò pé ìtì ń sọ yẹn náà ọjọ́ pọ̀ fẹ́ rí bẹ́ẹ̀ o wàhálà ti dé nìyẹn náà fi ní ìwọ́tọ̀ bá kéwú gidi má máa gbọ́ wà sí àwọn alùbídíà tó wà lórí social media mo fẹ́ gbọ́ lágbájá mo fẹ́ gbọ́ lágbájá mo fẹ́ mọ iye o léyìí máa ń pààyàn lẹ́rìn mo fẹ́ rẹ́rìn o lè rẹ́rìn yẹn kó o fi bọ́ sójú ọ̀nà náà o tó bá ti rí ó gbójú kó mbẹ́ ni ọmọ wọ́ òdodo káàkiri ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sìnà náà ń bẹ láwùjọ wa ẹ wo gbogbo ló ṣe dà ẹ wá sọ táwọn èèyàn ń wọ̀ sìnà sì ní tó bá ti wà láwùjọ kan àwùjọ yẹn àdúrà ní gbà bọ̀rọ̀ mbẹ̀ lẹ́yìn náà òṣì ọmọ ta wọn lẹ́yìn náà àárẹ̀ ọmọ ṣe wọn ọlọ́ni wala taqrabu zina ọlọ́ni ẹ má má débi sìnà innahu kana fahisha wa sa'a sabila ọlọ́run bá ní ẹ má súnmọ́ sìnà o tẹ́ ẹ bá sì lè ń ṣe sìnà ọ̀nà burúkú lẹ ti ń tọ̀ yẹn o tẹ́ ẹ bá sì ti ń tọ̀ ọ̀nà burúkú yóò sórí burúkú man friend woman friend girlfriend boyfriend orí ibú ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni bá ti ń bẹ̀ẹ̀ kó lè yọra kádàwó tó ṣe kínní kádàwó tó dé ọlọ́wọ́n sọ kalẹ̀ owó yẹn tán gbajúmọ̀ tán àárẹ̀ wà bẹ̀rẹ̀ wà ní owó tó ìtọ́jú ààrẹ ọlọ́ni ẹ má súnmọ́ nǹkan la taqrabu zina ọlọ́ni ẹ má súnmọ́ tí ó mú yín ṣe sìnà bí ká máa wò kú ká máa gbówó kú ká máa bóbìnrin obìnrin ṣẹ̀fẹ̀ ká máa lọ́mọ́ra wa ká máa mix mọ́ra wa gbogbo àwọn kan tí mú yẹn ṣe sìnà nìyẹn ká máa bóbìnrin gọ̀kadà obìnrin lé wájú lójoogo ní abẹ́yìn bó lójoogo tí fitinà ò ní bá ọ gbogbo àwọn àdánwò yẹn ọlọ́run yẹn jìnnà sí ọlọ́run ní innahu kana fahisha ìbàjẹ́ ni wa sa'a sabila ọ̀nà burúkú ni tẹ́yìn bá rìn ọ̀nà burúkú yóò kan orí burúkú mẹ́ ẹlòmíì ìgbà ọlọ́run ti gba àánú rẹ̀ lára ẹ̀ tó ti gbà kẹ́ lọ́wọ́ ẹ̀ kẹ́tì ìnàró sí látara sínà ẹlòmíì yóò rà bẹ́ẹ̀ títí tó fi jáde láyé ń dìde báyìí ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ni mọ rántí pé òtẹ́ẹ̀ tó ń lọ yẹ ó lè wọ ọbẹ̀ kọ́ mọ́ jáde o ó lè wọ ọbẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rẹ kọ́ dé pé wọ́n gbé ọ jáde mẹ́ni mọ rántí tadhakkarullaha mọ rántí ọlọ́run ipe ọba yìí ọba tí ń mú yan ni níbi téèyàn fọkàn sí nínú òkùnkùn tó wà yẹn àbí nínú káà tó wà yẹn ọlọ́run bá aláàlẹ́ pẹ̀yìn méjèèjì sínú káà tí gbogbo ayé wa pé wò yín ẹ̀sìn ayé kó tó kan ẹ̀sìn ọ̀run ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ láwùjọ ìdí ṣìnà dálẹ̀ ń bẹ̀ kése kékeré
ló jẹ́ pé kí ló sì fa sìnà Ànábì ní la yazni zani wa huwa mu'minun Ànábì lẹ́nìkan ò ní máa ṣe sìnà kí ìgbàgbọ́ tún wá pé sára rẹ̀ kì í ṣe kèfèrí o àmọ́ gbàgbọ́ dínkù ní àrẹ̀ ó lè jẹ́ gbàgbọ́ òdodo kọ́ máa ṣe sìnà ṣebí ìyá ẹnìkan àbúrò ẹnìkan ẹgbẹ́ ẹnìkan ọmọ ẹnìkan ni wọ́n bá ṣe àwọn ọmọ tiẹ̀ ẹgbẹ́ rẹ̀ àbúrò rẹ̀ àti ìyá tiẹ̀ wọ́n fẹ́ kán débẹ̀ àwùjọ lè dá tí sìnà bá ti wà ń bẹ̀ nínú àwọn aburú tó wà láwùjọ òun náà ni pé olè yahoo boys kò sí àdúgbò kan tẹ̀ nídìí wọn àwọn yahoo boys kọ́dà ní Ramadan yìí sí òun náà gbààwẹ̀ wọ́n tó ń pa àwọn kan ní yahoo plus àwọn yẹn làwọn tó dé pé kèsì pé àwọn kan ń parọ́ lásán gbowó àwọn tó ń sàṣẹ àwọn tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn àwọn náà ń pè ní yahoo plus ìtumọ̀ ni pé olè àti sehir wọ́n gbẹ́sẹ̀ lé igbá wọ́n sì máa tẹ laptop tó bá ti sọ fún tọ̀hún pé kọ́lọ́ lè sẹ́ndì dollars millions of dollars wọ́n tọ̀hún sì sẹ́ndì ẹ̀ tó bá sẹ́ndì ẹ̀ tán tí tọ̀hún gbowó tán làákàyè ló sì wá wálé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ̀ yí pé kí n la ta fún kí n la rà kí ni mo wá dé báǹkì ìgbà tí o bá fi wo inú àkáǹtì rẹ̀ owó ti lọ ẹ dákun tá a fi mọ̀ pé àlìjànú ló wà nídìí oògùn nìyẹn òun wà Nàìjíríà ẹni tó fẹ́ gbá ọ wà ní USA ọ wà ní New Jersey kí ló ti ẹni tó wà ní New Jersey lọ báǹkì àlìjànú ni àlìjànú sáré gan ẹgbẹ́ tán láwọn gbé àga balikisi wa ká nẹ́bí sèlémọ́ tó kú níbi tó wà ìwọ́n tó bá ti ń sóògùn àlìjànú lọ ránṣẹ́ tó bá ń fi nǹkan kọ́lé àlìjànú ní sọ́lé tẹ́sùn bá ti wà nílé rẹ ẹ̀ sórí rí mọ́ wọ́n tó sùn kán mọ́ra àlìjànú ló sùn mọ́ra yóò dó tí ọ ni wọ́n tó rí nǹkan mọ́lẹ̀ àlìjànú ló rí mọ́lẹ̀ yóò wà ń bẹ̀ wọ́n tó bá rán nǹkan síyàn àlìjànú lọ ránṣẹ́ yóò lè jíṣẹ́ náà wọ́n bá wọ Ọlọ́run bí wọ́n sì wọ Ọlọ́run kò ní ṣiṣẹ́ gbogbo àwọn ọmọ yahoo pátá kò sí ìtì ọ̀padà ní sunkún o ẹ fún wọn ní ròdùnú bashiruhum bin nadam bashiruhum bil buka bashiruhum bis shaqa illa idha tabu ẹ máa fún wọn ní ròdùnú pé bí wọ́n gun mọ́tò dé ni wọ́n ṣe kí ni wọ́n padà ní ṣẹ̀dé ní tí wọ́n kọ́ yẹn yọ padà tú ní tí wọ́n rà yẹn yọ padà tán lẹ́yìn náà èpè ọjà wọn àwùjọ wa lè ní everywhere ẹ kàn máa gbọ́ pé wọ́n láwọn ọmọ kẹ́kọ̀ọ́ mọ́ àwọn ọmọ lọ skul mọ́ àwọn ọmọ kọ́ṣẹ́ mọ́ kí ni wọ́n ń ṣe yahoo 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 èyí tó wá bà nínú jẹ́ òun náà làwọn òbí wa ń wò wọ́n bí ìgbà tó dáa fún wọn táwọn náà sì mọ̀ pé kò dáa fún wọn bàbá wa ń kọ́lé ìyá ń ra mọ́tò wọ́n ń gba ṣọ́ọ̀bù kọ́dà wọ́n lọ múra labbaik Allahumma labbaik ń lọ hajj la labbaik wala sa'daik irú owó yẹn tẹ́yìn bá mú lọ hajj tó bá ní labbaik Allahumma labbaik wọ́n jẹ́ pé wọ́n ọlọ́run wọ́n ní la labbaik wala sa'daik ọ̀ jẹ́ pé ọlọ́run o kọ́dà wala sa'daik orí burúkú lọ́wọ́ sẹ́mi o. gbogbo àwọn ọmọ kéékèèké wọn wá dolè tí wọn bá ti rí ìyàwó ṣe máa kán lóògùn tí wọn máa ṣe ládùúgbò jama wọn máa fọ́lé gbogbo àwọn ìyàwó tó wà ládùúgbò yìí tí wọn bá ti rí ìyàwó yẹn ṣe mọ́ gbogbo ẹ̀ náà fásitì díẹ̀ náà ni ẹni ó ti wá fẹ̀ wọ́n ti gbáṣẹ́wó wọ́n ti jẹun wọ́n ti jẹran wọ́n ti gun mọ́tò gbogbo ẹ̀ wá tán kí lóògùn tí wọn máa ṣe láwùjọ jama wọn máa fọ́lé tó ṣe jẹ́ pé gbogbo apárápátá ẹni ẹ bá ti mú tá a bá ti mọ̀ lọ́mọ ìyàwó ẹ̀ ká máa fà á lọ police station ni ó ṣe jẹ́ pé àwọn ọlọ́pàá náà Ọlọ́run kó bá wa ṣàánú wọn èyí táwọn kan ṣe ojú kí ni lọ jama wọ́n fẹ́ du ìyàwó lọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn tí wọ́n sì ń ṣèdájọ́ dáadáa wọ́n sì ṣẹ́kù ká rìpọ́ọ̀tì wọn ká ṣe wáàsí fún wọn ká bá wọn sọ̀rọ̀ Ọlọ́run nínú àwọn àdáwò tó wà láàrin ìlú èyí tó dé pé ìmánì òun ni àfìjìnà kó ń bẹ̀ òun náà ni shurubul khumur wal mukhaddirat ìmukúmu ìjẹkújẹ ìfàkífà ẹ̀dàkùn èèyàn màyá ẹni bá kàn lọ́mọ o gbogbo àwọn tọ́mọ wọn ti ya wèrè látara ìmúkúmu àwọn ni wọ́n máa pàtàkì ọ̀rọ̀ tí ń sọ yìí ẹ má jáwọ́ àwọn ọmọ yẹn ran o wọ́n ń fagbó ẹja pé wọ́n ṣàkíyèsí káṣe wáàsí fún wọn
ká ṣe rúkìá fún wọn, ká pe àwọn òbí wọn ṣàkíyèsí, ká pe àwọn tó jẹ́ àwọn baálẹ̀ àwọn olórí àdúgbò ká pe wọn ṣàkíyèsí. Torí tí eré yẹn bá ti dàrú kò sí tí ó ṣe láyé mọ́. ẹni eré yẹn bá ti dàrú kí ló tó kù jama kò lè jèrè ara rẹ̀. òbí rẹ̀ tó wà látijọ́ yìí tó dààmú títí tó fi jáde yunifásitì òbí yẹn ò lè jèrè ẹ̀ mọ́. ìyàwó rẹ̀ yóò padà kọ́lẹ̀, àwọn ọmọ rẹ̀ ẹni tó yẹ dàrú náà lọ bí iṣẹ́ ní ọ̀tọ̀ mọ́. ló sì jẹ́ pé cocaine ni o, tramadol ni o, igbó ni o, kódà ilé ní sìgá máa ń fa àárẹ̀ yìí sì máa ń pààyàn. wala tuliku bi aydikum ila tahluka. ṣé wàá rí gbogbo àwọn ọmọ yìí ọlọ́run bá aláàní ẹ má fọwọ́ ara yín fa ìparun fún ara yín. sìgá yín máa ń fa ìparun fún yàn, àṣà tí wọ́n máa ń kìbọn mú yẹn ni máa ń fa ìpalára fún yàn. ṣé ní gbogbo àwọn nǹkan burúkú tá a kà á lẹ̀ yìí ta ní ṣẹlẹ̀ láwùjọ yìí kí ló dé tí fi ń ṣẹlẹ̀ li'anna al-imana ma'dum mafqud, torí pé kò sí ìmánì lára àwọn ọmọ tó ń bẹ láwùjọ. sọmọ tó fi sílé kí ó ti ń ha Quran ní ọmọ lè fagbó la samahala, sí ọmọ tó fi sílé kí ó ti ń ka hadisi ti ń ha mutun ti ń kírun wákàtí márùn-ún sọmọ yẹn ní ọmọ fa tramadol. wọ́n sẹ́ndì kílípù kan sí mi láìpẹ́ yìí, ọmọ yẹn ti fa nǹkan ó ti fàfàkúfà kan ìwọ̀n yí nínú gọ́tà bígbà tí ẹja tá a jù sínú bọ́kẹ́tì tí máa ń yí mbẹ́ ìwọ̀n larí mọ́ gọ́tà yẹn tó ń wọ ọbẹ̀ padà bígbà tí a bá ju ẹja sínú omi tára rẹ̀ ṣe balẹ̀ yẹn pété sínú gọ́tà nìyẹn wọ́n ló ti fàfàkúfà. kọ́lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwùjọ wa ń bùkátà ká má dákẹ́. ẹ̀yọ́ màá yá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lé ní wọ́n fẹ́ dọkùnrin, àwọn ọ̀dọ́ lóbìnrin wọ́n fẹ́ di kíni wọ́n fẹ́ dọkùnrin, àwọn ọkùnrin fẹ́ di kíni wọ́n fẹ́ dobìnrin. ẹ má jà gbà láàyè torí pé wala yugayyiruna khalqallah, àṣetánì ní nínú ọ̀nà tí ń gbà tí ń fi mú wọn tí wọ́n fi sórí burúkú láyé òun náà ni pé kí wọ́n fẹ́ change ẹ̀dá wọn nípa àwọn ò fẹ́ bọ́lọ̀ ṣe dá wọn, àwọn fẹ́ yíra wọn padà sí opposite sex. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa atharu al-imani fil mujtama. bí a bá ti wá jẹ́ káwọn ọmọ wa kí wọ́n lọ sí ilé kéwú madrasa ọ̀ràn yẹn ni fún gbogbo wa àwa tá a jágbàlagbà ká máa lọ. atẹ́gùn gbólógì jama àfa gan orí burúkú tá àfa mi gan ṣe ń kọ̀rọ̀ ń sìn ọkọ̀ jantọ́ mọ̀ tá ń ṣe ó sì kéwú kọ́dà ìlómi lọ yunifásitì tó jáde kọ́dà ìlómi lọ mọ́kà orí burú ti ń dá ṣe nulẹ̀ ó ju tèyí tọ́ mọ̀ tá ń ṣe kíni tí ń ṣe lọ. kátà gbé òtí wò ké ẹjẹ́ àmọ́ lè bẹ́ lọ́wọ́ bá o kọ́lọ́n kó ọkàn wa yìí kọ́lọ́n bá mú dúró o. tó bá ti bẹ̀rẹ̀ sí wùwàkiwà ó dàdàkúdà tó bá ti dàdàkúdà ó ní láti bọ̀tán dáadáa. nínú àwọn ipa ìmánì láwùjọ òun náà ni pé al-ma'ishata at-tayyiba tá a bá ti bẹ̀rẹ̀ sí máa fi ìmánì sọ́kàn àwọn ọmọ wa ọkọ rẹ àbí ìyàwó rẹ àbáwọn ìyàwó rẹ máa sún wọn mọ́bi tí wọ́n ti máa gbọ́rọ̀ ọlọ́. sẹ́ẹ̀rí ọkàn yìí kò sẹ́ni kankan tó lè darí ẹ̀ lẹ́yìn ọlọ́run. qad ja'atkum maw'izatun min rabbikum wa shifaa'un lima fi sudur. ọlọ́run bá ní mo ti sọ Kùránì kalẹ̀ ìwòsàn ni ó ẹ máa kà á ẹ máa gbọ́ yóò máa wò yín sàn nínú àrùn kínní àrùn ọkàn. àrùn bẹ̀ lọ́kàn o fi qulubi maradun fasadahumullahu marada kúfúrù ẹbọ ogun tó o bá dúró tọ́ lọ́wọ́ bá wọ́n mọ̀ jáde o pẹ̀lú bílù yìí ṣe kínní bílù yìí ṣe rí. lẹ́yìn náà àrùn ṣìnà pẹ̀lú bílù ṣe rí yìí ọlọ́wọ́n bá ní ẹ̀yin ìyàwó ànábì oyè ẹ máa rẹ̀ wọ́n lẹ́ o fayatma alladhi fi qalbihi marad torí àwọn tí àrùn bẹ lọ́kàn wọn káwọn bá máa ronú pa àwọn fẹ́ bá yín lásìpọ̀ nítorí ohun yín tí wọ́n ń ṣe kínní ni wọ́n ń gbọ́ ẹ̀yọ́ màá yá àwọn wo ni wọ́n máa lọ lé àwọn wo ni ọlọ́run pàkíyèsí oníbàyẹ́ta sàálù tó mọ̀ hún náà bá sàálù náà min wara'i kínní min wara'i ijab àwọn sàábé ọmọ ìyá mi má wo òkú wo ọ padà sí sinna o ó ṣe tán lọ́wọ́ rí pé ṣé ìwọ náà ló ṣe ṣe bẹ́ẹ̀ ni torí pé ọlọ́ni wala taqrabu èyí tó súnmọ́ ọlọ́ni ọmọ súnmọ́ súnmọ́ lójú ó ṣe sinna
àrùn lòun náà jàmá àrùn ni kẹ́ni má ní àrùn ni ẹ̀yọ́ mọ̀ yá mi ọlọ́run wa ta'awanu 'alal birri wattaqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan ọlọ́run bá ní ẹ parapọ̀ kẹjọ ṣe dáadáa àmọ́ aburú ẹ má parapọ̀ lérí aburú ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi àkọ́kọ́ àǹfààní ìgbàgbọ́ ó ní pé ìsẹ̀mí ta fẹ́ lò yọ̀ da ọlọ́run bá ní wa idh qala Ibrahim rabbi ij'al hadha baladan amina anabi Ibrahim ní wọ ọlọ́run ọba mọ́sá fi ìlú ìlọ́kànbalẹ̀ ìlú Maka warzuq ahlahu mina thamarat wàá dákun ìwọ ọlọ́run mọ́sá fún wa ní dáàmà jẹ́ rọrùn wọ́n jẹ́ bí ọ̀pá wa ọlọ́run ní man amana minhum billah wal yawmil akhir ẹni bá gbọ́ ọlọ́run bá gbọ́ tẹ́tí gbàjọ́ àlèkè àmọ̀ gbọ́ ẹ bá ti ní gbàgbọ́ ibi ò ní pa yín ọkàn yóò tún ṣe kíni ọkàn yóò balẹ̀ ọmọ ìyá mi kọ́dà tó bá wà ní àwùjọ táwọn ń ṣe tó wù wọ́n atẹ́gùn rẹ̀ ó máa fẹ́ sí ọ ó ti àmọ́ wọ nínú yàrá rẹ̀ ọlọ́run fi ọlọ́kàn balẹ̀ ìmánì ẹ̀ mẹ́jọ bọ́ o Allah subhanahu wa ta'ala ó ní alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn ọlọ́run láwọn tí wọ́n bá ṣe ẹbọ tí wọ́n ti ṣògùn mọ́ ìgbàgbọ́ wọn àwọn ọlọ́kàn wọn balẹ̀ o èmi ò rí oore kan tó kọ́kàn balẹ̀ ìdùnnú ẹ̀mí ni wọ́n ń pè ní kọ́kàn balẹ̀ gbogbo táwọn ilé ayé àwọn wa nítorí kálíbà nífọ̀kànbalẹ̀ ni tífọ̀kànbalẹ̀ bá ti wá kúrò nínú gbogbo téèyàn bá ní kò sí nǹkan kan bẹ̀ mọ́ kò wá sí tó lè fihàn lọ́kànbalẹ̀ lẹ́yìn kíni iman ọlọ́run ní alladhina amanu ọlọ́run láwọn tán ní imani wa tatma'innu qulubuhum bi dhikrillah ọlọ́run ní imani ní ẹlọ́ lé ní ọkàn yóò balẹ̀ ọlọ́run ní iṣẹ́ gbọ́ abẹ́ gbọ́ bi dhikrillah tatma'innul qulub pẹ̀lú ìrántí ọlọ́run ìgbàgbọ́ ní ọlọ́run lọ́kàn fi balẹ̀ àtọ́bá ti nígbàgbọ́ ní ọlọ́run ìròyìn bọ̀ mọ́ ó ní máa lára ẹnìkan wípé àwọn nǹkan ní àfẹ́ kan ní tó wa ẹ má júwe bí a ti ń gbọ́jà o ó ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọkàn máa fọ́n oore ní ọmọ ìyá ṣé ní ti ń ta yìí ìdúmọ̀tà ní ti ń kó ọ̀rà ní 150 ọ̀tà ní 300 ní rọrùn àwùjọ dàbí onídàá nígbà tí imani wà pẹ̀lú tó ní imani yóò máa tọ́jú receipt gan yóò máa tọ́jú receipt pé kámárì mi tó ń ti ṣe kíni tó ń ti rajà ẹ̀ṣẹ̀ owó ọ̀dà alápò ẹnìkan kẹ́nìkan oníkẹ́nìkan mọ́ ni àwùjọ lè dà ìmánì lálẹ́ ní láàfin máa jíwọ́ ọ̀nà fẹ́ni kọ̀ọ̀kan wa làwùjọ fi dá lòsí òfin ṣe kíni ló fi kó lẹ́yìn náà la tahsudu ní lára ẹnìkankan ọgbé ọkọ́lé 2 bedroom flat ẹnìkan ti kọ́ estate kọ́dà kò ní rú yẹnu ẹ̀mí rẹ̀ ìtú wọn mọ̀ rò ní pé ẹnìkan mọ̀ ọ̀rá lẹ̀ dépò tí ó kọ́ yàrá kan oní yàrá kan náà máa dúpẹ́ pé òun fi láìlọ́nù òun fi ṣe wíńdò àti ilẹ̀kùn sẹ́nìkan ní ọ̀rá lẹ̀ òun ṣàṣẹ̀ tún ní ilé tóun lè filẹ̀ fáwọn tọmọ òun fi ní sùn ta ó lè dé pé láìlọ́nù àti ó lè dé pé wíńdò àti ilẹ̀kùn láìlọ́nù la fi ṣe kíni òun la fi ṣe ẹ̀dá kò tẹ̀lé tọ́lọ́wọ́n bá wa ẹ̀já ní iman tàbá ti ní iman ọkàn wọ́n ṣe kíni ọkàn wọ́n balẹ̀ nùsùlù albaraka wọ́n ní albaraka wọ́n máa sọ kalẹ̀ sílùú tàbá ti ní iman albarakat yóò máa sọ kalẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní walaw anna ahlal qura ọlọ́run ní àwọn aráàlú yẹn àwọn aráàlú tó yẹn law anna ahlal qura amanu tí wọ́n bá lè lè iman tí wọ́n ṣe bọ́mọ́ ni wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́run la fatahna alayhim barakati minas sama wal ard ọlọ́run bá ní ìmọ̀ mú baraka àwọn alibarika wà látòkè lẹ́yìn náà ìmọ̀ yọ alibarika jáde láti inú ilẹ̀ fún ẹ máa yá mi kí n lálọ́ lè dì mú sí al-iman wa taqwa wallah ẹlòmíì ó ní iman àmọ́ kò bẹ̀rù ọlọ́run tó ó gbà pé ọlọ́run nìkan la dúró tì àbí ẹ̀yàn mọ́ gbà pé tó ń bá fẹ́ kọ quotation tó ń bá bu mọ̀tẹ́rásì bíi 1 million kún 3 million yẹn ara sẹ́wọ̀n ni kò bẹ̀rù ọlọ́run fi là á pé wọ́n ní imani wọ́tákàó ẹlòmíì ṣẹbọ àmọ́ ń ṣe sìnà ẹ̀yin tó sì ń bẹ̀rù ọlọ́run ní ṣe sìnà ẹlòmíì ó ní imani àmọ́ ń gba rìbá àwọn bá ní imani rẹ̀ dínkù ní kété pé imani lọ pátápátá bẹ́ẹ̀ máa ń ṣe kàbáyìrì mina dhunub imani ọ̀lọ́tán ẹbọ àti kúfúrú nìkan ní yọ̀ọ̀yàn kó nínú Islam pátápátá àmọ́ tá a bá lọ lè mójútó méjèèjì tá a ṣẹbọ tá a tó bẹ̀rù ọlọ́run ní òun sọ àlùbáríkà kalẹ̀ fún wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min athari iman
nínú àwọn oore tá a máa rí nínú iman láwùjọ òun náà ni pé yẹ́jì alu afaradà lè mujtama'i multasimina bil ibadat ara àwọn èèyàn tí wọ́n máa pọ̀ mọ́sálásí ara àwọn èèyàn tí wọ́n máa pọ̀ níbo jama tí wọ́n máa pọ̀ mọ́sálásí tí imani bá ti wà bá a ṣe pọ̀ tó ní mọ́sálásí jama kí ló bá ta fi wá torí pé a ní iman sí alukur'an ipe à ń bọ̀ wá gbọ́ ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ Ọlọ́run ọba wa ṣé àwa tá wà ládùúgbò ní jama sáwà tá wà ládùúgbò ní tábà kírun sáwà tá wà ládùúgbò ṣé gbogbo àlà ń kírun torí pé ẹni bá ti ń kírun Ọlọ́run máa ṣàlékún ìmánì rẹ̀ inna salata tanha anil fahsha'i wal munkar ìmánì ó sì máa tún ṣe bẹ́ẹ̀ làwẹ̀ gbígbà wa sawmu junna tó bá ti ní ìmánì ó máa gbààwẹ̀ nígbà tó lọ ní agbààwẹ̀ àwọn olóní wọn gbààwẹ̀ ó ní ya ayyuhal ladhina amanu Ọlọ́run ní ya ayyuhal ladhina ashraku Ọlọ́run ní ya ayyuhal ladhina kafaru Ọlọ́run ní ya ayyuhas sahirun Ọlọ́run kò pé àwọn ológun kò pé àwọn tó ń dafa kò pé àwọn tí wọ́n ń ṣe ẹbọ Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ẹ gbààwẹ̀ kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ẹ̀rí taqwa kẹ́ẹ̀lẹ́lẹ́kùn ní bẹ̀rù Ọlọ́run fi ní kẹ́ gbààwẹ̀ a jẹ́ pé imani ni ó tìyàn lọ bí àwẹ̀ àwẹ̀ tó wá bí àlékún imani fún yàn wa min athari iman nínú àwọn oore tá a mọ̀ rí níbi ìgbàgbọ́ òun náà ni pé ìwà awọ́ da àti mẹ́nuba díẹ̀ nínú àwọn ìwàlẹ̀ kan Ọlọ́run ní qad aflaha al-mu'minun Ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àwọn nìkan ni wọ́n jèrè o Ọlọ́run wá fẹ́ ka àwọn ìwà tí wọ́n máa wù ló fi jẹ́ pé òní máa yọ ìwà kúrò nínú ìgbàgbọ́ wọ́n ní al-a'malu dakhilatun fi musamma al-iman wọ́n ní sórí iṣẹ́ tá à ń ṣe yìí òun náà ti wà nínú imani mọ̀ pé oní imani kíṣẹ̀ rẹ̀ wá burú ìpè àgbọ̀lọ́ngbọ́ àwọn àjọ kan nínú àwọn tí fẹ́rẹ́kọ̀ dọ́là nìyẹn ìpè wal ma'siyah la tadurruna ìpè bàbá ń jalè tá à ń ṣe sìnà tá à ń gbowó èlé kò lè ṣé kíni kò lè nílapa kankan nínú imani wa wọ́n sọnù al-imanu yasiru bit-ta'a wa yanqusu bil-ma'siyah tó o bá ti ń ṣe ìbáadà imani rẹ̀ máa lékún inú àwẹ̀ la wà yìí imani wa lékún àbí ò lékún torí ìbáadà tá à ń ṣe imani ó sì máa dínkù tó o bá ti ń ṣe lọ́hùn ṣé wàá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nìí àwọn wà ní mọ́lákìdá mo ní iman mo ní tawhid yóò wá máa ṣiṣẹ́ burúkú wọ́n ní imani rẹ̀ ò pé náà ni tí imani rẹ̀ bá pé téèyàn bá ti ní imani tán iṣẹ́ rẹ̀ ní máa ń ṣe kíni iṣẹ́ rẹ̀ ní máa ń tẹ̀lé wọ́n wá mú àyà wánú alukur'an wọ́n ní Ọlọ́run bá ní qad aflaha al-mu'minun Ọlọ́run bá ní gbogbo àwọn tó nígbàgbọ́ wọn ti jèrè àwọn wo alladhina hum fi salatihim sha'un ilé àwọn tí wọ́n lọ mọ́sálásí òun ní imani odògó ńlé tí ó ní imani nìyẹn níbo Ọlọ́run ròyìn àwọn ní imani Ọlọ́run ní wọ́n máa ṣe kíni wọ́n máa wá kírun wọ́n sì máa páyọ̀ Ọlọ́run lérí irun Ọlọ́run ní àwọn tó bá ní imani nínú tá a fi mọ̀ pé wọ́n ní imani walladhina hum anil lagwi muridun ọ̀rọ̀kọ̀rọ̀ music wọn ò ní máa gbọ́ broda mi ń gbọ́ music dì sí tó bá fi earpiece ṣe tí báyìí ẹ̀rọ pé ń gbọ́ Quran ni hip hop ní ń gbọ́ ní díẹ̀díẹ̀ náà ní díẹ̀díẹ̀ náà ní àwọn sísá mi wọ́n ń gbórin àwọn yẹn ń gbórin wọ́n ní àpẹẹrẹ pé imani rẹ̀ yóò ti ṣe kíni kò tí ì jiná gbogbo tí ó bá ti da mọ́ọ̀rì dùn wọn ò ní bá wọn gbọ́ walladhina hum lizakati fa'ilun Ọlọ́run láwọn tó bá ti ní imani láàrin láwùjọ wọ́n mọ̀ pín sàká fún yín nínú tí máa ń tún àwùjọ ṣe òun náà ní tawzir zakawat òun náà ní ká máa pín sàká 85 grams of gold ẹni bá ti ní nílé ó wá lọ lè béèrè iye tí wọ́n ń ta yẹn ní sàkáwọ̀ gbogbo ẹ̀yin tẹ́ di sàká ti owó yín lájà kẹ́lẹ́ yọ sàká o wọ́n lè rí tálíkà lájà gan wọ́n bá ti dolówó ẹ̀ rí tálíkà Ọlọ́run jọ kó gbogbo aṣojú kan náà ẹ̀yin olówó ẹgbẹ́ sàká jáde tẹ́ bá ní imani lóòótọ́ àwọn tó bá ní imani nínú àwọn olówó wọ́n ní wọ́n máa gbé sàká jáde sàká wọn yóò máa wá ká òsìkò nílẹ̀ walladhina hum li furuji hafidhun Ọlọ́run bá ní àwọn tó bá ní imani àpẹẹrẹ tẹ́ fi mọ̀ ní pé wọn ò ní súnmọ́ yàwó lẹ́yìn ìyàwó wọn illa ala azwajihim aw ma malakata aymanuhum fa innahum ghayru malumin faman ibtaga wara dhalika fa ulaika humul aadun Ọlọ́run bá ní wọn ò ní ṣe sìnà àwọn tó bá ti ṣe sìnà wọ́n bá òjò jẹ́ tó bá ti ní iman
ṣìnà ò ní pọ̀ láwùjọ ẹ dákun láwùjọ ní halali ìmánu fi qulubil ibad ọlọ́mọdé àmọ́ aláṣàmáhàlá kí ìmánì bá kú lọ́kàn gbogbo àwa tá a wà lérílẹ̀‐èdè ayé àbí ní nàìjíríà wa yìí ṣìnà pọ̀ sí àbí onípọ̀ sí nítorí àwa tá a ní ìmánì lójó kéré torí ní táwọn tọ̀hún yẹn ń rí tí fífù wọn ń wọ àwa náà àwa ń kájú à ń bẹ̀rù ọlọ́ni owó èlé tí ẹ bá sáwọn tó ní ìmánì ayé ọba ti burú jù báyìí lọ torí pé owó èlé ìmọ̀já yóò burú ni ibi wọn ti ń gbowó èlé ọlọ́mọ ń jà wọn lógun bẹ́ẹ̀ ni fa in lam taf'alu fa'adhanu biharbin minallah ọlọ́run wọn ní tẹ̀ bá fowó èlé lẹ́yìn máa jà yín lógun ogun jà wá bí ọjà wá lé léde yìí jàmá ẹni bá dé ogun ọjà wá irọ́ ni àtúnyà kan jẹ́ oníjàmá nígbà yà àtọ́ni ráìsì di 36,000 tẹ́yìn bá yáwó ẹ̀dá kan sọ̀rọ̀ pé kíkan ọ̀rọ̀ ni ẹ̀hìn gbòògùn ọgbọ́n ọlọ́run tí ń bá yàn jagun ọlọ́run dẹ ẹkọ́nọ́mì rẹ rú lọ́wọ́ ń gbowó èlé interest bank ọlọ́run ní wa halallahu al-bay'a wa harrama riba mo sọ fún wọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé Kùránì ọmọ fi yanjú ayé tọ́ba ti ń gbá Kùránì lójú ayé ọmọ burú ìbájẹ́ wa náírà wọn fi lé yóò da gbogbo bísíǹsì ẹrú ọlọ́run bá Allah ó ní walladhina li amanatihim wa ahdihim ra'un ọlọ́run ní ẹ̀rí gbogbo àwọn tí wọ́n ní mánì wọ́n mọ̀ pé àdéhùn àmánà ọmọ ìyá ó ṣe bọ́ àbí àmọ́ ò ṣe gbówó lé lọ́wọ́ irùngbọ̀n rẹ̀ pọ̀ dáadáa sunna nabi ni ó sì gbà ládé ẹ̀ àmọ́ ò ṣe gbówó lé lọ́wọ́ wọ́n náà sì mara rẹ̀ ó lè báyàn ṣòwò kó ṣe kíni kówó pérí àmánà yẹn ọmọ ìyá wa àpẹẹrẹ ìgbàgbọ́ ni kéèyàn ní àmánà Ànábì ní la dina liman la amanata la ẹ̀sìn rẹ̀ ò pé nìtúmẹ̀ gẹ́gẹ́ bí kò lẹ́sìn bó ti di kèfèrí ẹ̀sìn rẹ̀ ò ṣe kíni náfù ilẹ̀ kamal ẹ̀sìn rẹ̀ ò pé ẹni tí ó bá ti lámàánà ẹ dákun táwọn yẹn bá fẹ́ bá wa ṣòwò ẹ jẹ́ kí kẹ́mi wọn balẹ̀ wọ́n ti bá àwọn alùbídé àṣòwò wọ́n ti rí i pé kò sábọ̀ alùsùnà wọn wá wákàkí àìmọye àwọn òyìnbó kan wọ́n fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ wọ́n fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ broda kan òun náà apply òun ní irùngbọ̀n ṣòkòtò rẹ̀ ọba rẹ̀ àwọn èèyàn wá ń sọ fún mi pé òyìnbó kìrìsìtẹ́nì àwọn táwọn farùngbọ̀n gan ó ti fáwọn níṣẹ́ ká tó pé wọ́ tọ́tún dárùngbọ̀n sí ó ní tọ́lọ́mù bá ti kádàrá pé òun ó gbàṣẹ́ òun ó kúkú gbà bọ́lọ́mù bá ti kádàrá òun ó gbà ń bò mí ẹ̀wọ̀ yìí mọ̀ ní. wọ́n ń béèrè orúkọ wọn lọ́kọ̀ọ̀kan ẹ sì ń gba nọ́mbà wọn ẹ wá àdìjọ́ kejì àfáà tó nínú ìgbọ̀n tó ṣòkòtò rọ̀ balẹ̀ nìkan ló pè ọwọ́ àjòkó wájú ẹ̀ ó ní lánàá tí ń ṣe interview fún yín ó ní gbogbo àwọn yòókù yẹn tí wọn ò nínú ìgbọ̀n yẹn tí ṣòkòtò wọn wọlé yẹn ó lè ní wọn o òun ti bá wọn ṣiṣẹ́ láwọn àsìkò tó pọ̀ rẹpẹtẹ wọ́n padà lòun ní jìbìtì ni àmọ́ ìwọ yìí nígbà tá a wà ní ìlú kan báyìí irú yín báyìí ti bá mi ṣiṣẹ́ rí kò sí owó tí ń gbélé lọ́wọ́ bó ṣe kó owó náà tó kọ́pọ̀ tó oyè kò ní mú wá náírà mbẹ́ bí ìmọ̀ ń tráfù ẹ̀mí mi balẹ̀ lórí kọ́mpìnì pẹ̀lú gbogbo bílíọ̀nù tó wà mbẹ́ ṣé wọn náà jọ wọn òun náà ní pẹ̀lú ògbó ọlọ́run mi náà ní disappoint nígbà tó kọ́ jáde ó kọ́ àfọ̀ nínú gbọ̀nìkan lọ jáde àwọn ní èbó tó kù àwọn ní àfà ó ti wí kankan ní olówó wí kankan ó ní ọ̀rọ̀ tán bá òun sọ ni làwọn náà bá ní ọ̀dà àwọn náà wọn lọ wálé kọ́ kí mọ́ni tàwọn náà ó ṣe kí ni kó lè bá a lékún tó láwọn ń jalè lóòótọ́ ẹ̀yọ́ màá yá mi àmánà yìí máa ń jẹ́ kí àwùjọ da ọmọ gbaṣẹ́ ó lè má pọ̀ rẹpẹtẹ àmọ́ kò ní í dá ọmọ ya sórí jìbìtì ẹ̀kan náà ló lù wọ́n tábàlì sí lù wọ́n báyìí ọ̀tán wọn ò ní gbé wá mọ́ wọ́n tó máa sọ fáwọn èèyàn pé ẹ má dọ́dọ̀ ẹ o ọ̀dọ̀dọ̀ padà wá burú ọlọ́mọṣà níparí ọ̀rọ̀ mi ẹni bá ti ní ìgbàgbọ́ wọ́n ní yọ́ mọ̀ pé ìṣòro bá ti dé àìpokùn so àìṣe kínni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ student lẹ́nìí ẹ̀ka di pé wọ́n ní kò pass exam rẹ̀ àbí admission tó fọkàn sí kò rí gbà àbí visa tó fẹ́ gbà wọn ò rí gbà ní ọba lọ lè mú snapper ẹ̀dá kò kí ló dé tí fi ń gbé nǹkan jẹ nítorí pé kò sí ìmánì ni kí ni ìyẹn wá rampant púpọ̀ lẹ́yìn mẹ́ta yìí ẹ̀ka di pé wọ́n ní ẹnìkan ó pokùnso ẹnìkan ó da snapper jẹ ẹnìkan ó gún rẹ̀ lọ́bẹ ẹnìkan ó gbé májèlé jẹ tába ti jẹ́ kí ìmánì ò spread láwùjọ ànígbọ́rú ẹ̀
torí àwọn ti gbà pé kulla yusibana illa ma kataballahu lana huwa maulana kádàrá ti wà ọlọ́run ti kọ gbogbo nǹkan. níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ jẹ́ àlọ́ lè dúró pẹ̀lú alukur'an al-imanu bil yawmil akhir ìgbàgbọ́ nínú ọjọ́ àlìkìyàmà náà ìmọ̀ ọ̀ràn yàn lọ́wọ́ o ìmọ̀ ń jẹ́ káwùjọ tòrò tí gbogbo wa bá ń ronú nípa ọjọ́ àlìkìyàmà ọlọ́ni iqtaraba linnasi hisabuhum ọlọ́ni àsìkò ìṣirò yín ó súnmọ́ tán àsìkò tá a ṣírò sẹ́yìn ọlọ́ni kò pẹ́ mọ́ wa hum fi ghaflatin muridun ẹ sì wà nínú eré náà ẹ sì ń ṣeré náà tásìkò ìṣirò ti tó ẹni bá ń retí ìṣirò kò ní gbààyàn ẹni bá ń retí ìṣirò kò ní ṣàbòsí ẹni bá ń retí ìṣirò kò ní pààyàn ẹni bá ń retí ìṣirò kò ní ṣe ṣìnà ẹni bá ń retí ìṣirò kò ní gbàrìbá ẹni bá ń retí ìṣirò kò ní ṣèkà tó ti jẹ́ pé àwùjọ wa yín má nìlá ní bùkátà sí bẹ́ẹ̀ bá ti ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ bú àmọ́ kàn gbọ́ pé yawmal qiyamah ń bọ̀ wá àṣírí ọmọ padà tú yawma tubla sarair yọba lóhùn òsè mọ́ torí pé wọ́n rántí ijọ́ àlìkìyàmọ̀ yìí má nìyẹn lọ́yọ́ tí gbogbo yẹn wá rántí ijọ́ àlìkìyàmọ̀ láwùjọ wa ẹ rí i pé iṣẹ́ bó ṣe kí ni iṣẹ́ bó dópin iṣẹ́ rẹ̀ ní ọ̀pọ̀ lẹ́yìn náà gbogbo àwọn àṣẹ ọlọ́run ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí òrè lọ́wọ́ à ń bẹ̀ ẹ má ṣe aburú lọ́wọ́ à ń bẹ̀ wajibul muslimina náà wal mujtama àwa mùsùlùmí àwa látún ayé ṣe ọlọ́run ní kuntum khayra ummah ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah walau amana ahlul kitabi lakana khayran lahu ọlọ́run ní ẹ̀yin lamújáde tẹ́tọ̀ ayé ṣe o ẹ̀yin mùsùlùmí ukhrijat linnas kì í ṣe pàwọn aláàmà tẹ̀lé kiri yó ọ̀pọ̀lọpọ̀ wa bá ń ṣèyàwó nígbà tí kiri yó ń ṣèyàwó ni tá a bá ń kó mọ nígbà tí kiri yó ń kó mọ ni tá a bá ń sílé nígbà tí kiri yó ń sílé kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wa tá ń kàwé bàbá kéwúkún kiri yó ládà á kà mọ kírun ní mọ́sálásí kiri yó ti fẹ́rí kanlẹ̀ ládà látara ìwé tá a kà tá a bá jọ pẹ̀lú kíni ọ̀rọ̀ ọlọ́run àwọn yóò máa sọ fún yín pé ọmọ púpọ̀ ọmọ ń tàyàn ló sì ọlọ́run ní wọ́jà alinahum nufura kọ́ ọlọ́run bá ní àní wọ́n pọ̀ àní kí wọ́n pọ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run ní ìmọ̀ ni ìdẹ̀ra ni lọ́dọ̀ àwọn tá a kàwé ní kímọ̀ ni ìyá ni ṣé bó ṣe rí nìyẹn ìgbé ọmọ méjì ti tó ọmọ mi ń dá bàtí fìlà àìdí ilà àlọ́lá àdìsíkò ha ọlọ́run ní kò sí ẹ̀dá tó wọ́n dá òun ti dá ní tí ó jẹ kóhun tó dá àwọn ní kò rí bẹ́ẹ̀ kò sí tó wọ́n jẹ o oúnjẹ wọn o ìròrí wa yẹn ìròrí èbó yẹn a fi pe alukurani nírọ́ ọlọ́run fún kí wọ́n máa tọ́ balẹ̀ kọ́mínà ní sáà masina wàtúlá àtàwọn bá ọlọ́run ní ẹ̀yàn ọkùnrin tẹ́ bá lágbára tẹ́ lárísìkì ẹ lè fẹ́ yàwó kan ẹ lè fẹ́ méjì ẹ lè fẹ́ mẹ́ta ẹ lè fẹ́ mẹ́rin fàyìn kíftàn allah ta'dilu tẹ́ bá lágbára tẹ́ ní ṣe déédé fàwáìdà ẹjẹ́ ọmọlẹ́yọ̀ kan lọ́dọ̀ àwọn tó bá kàwé dáadáa polygamy rọ́bìṣì ìròrí yẹn tako Kùránì ìròrí sísá yẹn tako Kùránì ó tako Kùránì ẹ sì ń fẹ́rí gbalẹ̀ ń fẹ́rí kalẹ̀ ń lo nìkọ́ọ̀bù ń lo jàlibáàbù ó sì gbà pé ilé wàhálà ni polygamy ò ní wàhálà ayédà ìwọ tí wọ́n bá ń lé lọ bẹ̀rẹ̀ wàhálà àbẹ́ni tó dé lọ bẹ̀rẹ̀ fìtínà ilé títí ń tòrò ọwọ́ dàrú àbí ọkùnrin lè rí rò pé fọ́ọ̀tì yìí ò sínú Quran ọ wà láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ tẹ́ bá lè tẹ̀lé òfin Ọlọ́run bọ́lọ́run sì gbé kalẹ̀ tẹ́ gbèsè tẹ́ sì gbòfin kò ní sí wàhálà ó lówó lọ́wọ́ ọlọ́wọ́ fẹ́ yàwó kejì wọn náà mọ̀ pé olówó lé tó fi gbalé ọwọ́ ní kíyàwó tọ̀hún kó sún fún ọwọ́ ọlọ́gbàdùn ayé kó sún nínú yàrá kan yàrá méjì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá kun torí tọ́lọ́wọ́n bá wa ẹ̀jẹ̀ àgbẹ̀ ẹ̀sìn ká sì gba òfin rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwa àfa ká má dákẹ́ wájibù wa nìyẹn tí àwùjọ fi da ká má dálé kéwúlẹ̀ àwọn wáàsí báyìí kájọ máa pọ̀ gbogbo àdúgbò kọ̀ọ̀kan yín bróda tẹ́ bá ti wà ń bẹ̀ máa gbé wáàsí kalẹ̀ lójoojúmọ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ olóṣooṣù oníkọ́tálì ọlọ́dọọdún káwùjọ lè bá a da àwọn èèyàn ti sọnù o àwọn èèyàn kan rìn bí ẹranko lu ni o Islam ti kó lára àwọn èèyàn o alákọ̀ọ́kọ́ nìyẹn lẹ́lẹ́kejì ká máa pariwo imán torí imán ni ó wọnú ọkàn oye tí ìwà ó fi da afáàkànnì níta halatil hidayatu qalba tí imán bá ti wọnú ọkàn nashatati lil ibadati li a'da'u ó ní eríkèéríkèé ara ó ní iṣẹ́ rẹ̀ ní ọmọ sí kínní ní ọmọ ṣe
àmọ́ tí ìmánì ọba ti sí àwùjọ ò lè dáa. àwọn afáàlà wa ṣiṣẹ́ ìmánì yẹn, àwa náà á wá ìmánì á bẹ̀lọ̀ ìmánì fúnra wa, á máa wá sàlàyé ìmánì fáwọn èèyàn. lẹ́yìn náà á máa gbìyànjú ká máa pe àwọn eléré wa sákèésí. oyè àní máa yẹ̀yẹ́ wọn ta, àní máa dójú tì wọ́n, àní máa bú wọn, àní máa bú wọn directly àti indirectly. gbogbo ẹni tí bá ń bú olórí níta, tí ń bú olórí lérí mímbàrí, tí ń bú olórí lọ́jà, tí wọ́n ń ṣe protest, tí wọ́n ń sọ̀rọ̀ sí lérí, wọn ò tún lu ṣe o. kí ni wọ́n ń ṣe jàmbá? wọ́n fẹ́ pàlórun ni. ẹni wẹ́rẹ́ tọ́lọ́mọ bá aláàbá kákó ń jò ní tóògètì mi kọ́ lọ́dọ̀ yín bí ṣé ẹ máa tọ́ ṣẹlẹ̀ mẹ́? ẹ mọ iye àwọn BRT tí wọ́n sún ná, ṣé ẹ mọ iye bílíọ̀nù tó wọgbó, ṣé ẹ mọ iye àwọn èèyàn tó kú? protest tí máa ń bí nìyẹn. àdìdè sólórí ìlú máa ń parun ni. Iraq parun, Libya parun, Syria parun, ẹ wá lẹ́yìn fẹ́ pa Nàìjíríà run. nígbà fún yín gbogbo ẹ̀yàn àbátan ṣe fatiwa ipò ẹ̀dìdè sí wọn, ẹ gbàjọba lọ́wọ́ wọn, àwọn gbàjọba lọ́wọ́ àwọn ti kìnìún tí wọ́n ń wò yìí. ọ̀fẹ́ ṣe ṣẹ̀ríà lọ́dọ̀ babaláwo àti baba pásítọ̀, ọwọ́ ní àwọn mùsùlùmí à ń bọ̀ wá fẹ́ gbà lọ́wọ́ yín, gbogbo ẹ̀yin tẹ́ gbé dání oyè oníjìbìtì ní olè ní àwọn ń bọ̀. ọmọ ìyá mi bí wọn bá ti débẹ̀ inú kan pa ọ́ àbí kẹjọ máa jalè, inú kan ṣe kí ni ọ̀yẹ̀ wọ́n pa wàláhì wọ́n pa. bọ́ọ̀ bá ti fẹ́ kú mọ́gbẹ́lá wà nílọ́bẹ̀ o, mọ́sálásí ni kò ṣe kí ni kó dò kó sì jẹ́ẹ́jẹ́ rẹ kó máa pariwo la ilaha illallah. sórí ìjọba àlífà tànẹ́bì ó ti lọ, ó ti yé ìjọba inú yàrá rẹ ló kù tọ́ọ̀bà ṣe kí ni tọ́ọ̀bà ṣe kú wa anfusakum wa alikum ló kù báyọ̀. ọ̀ lágbára àti gbà kò sí irinṣẹ́, kò sí nǹkan ogun, kò sówó, kò sáwọn èèyàn tí ó bọ ọjà, ọwọ́ á lọ ọ̀fẹ́ gbàjọba, ọ̀fẹ́ máa lè ṣe ṣẹ̀ríà ń bẹ̀, ò ní débẹ̀ tó wèé pa ọ́. ọ wàá sọ ìyàwó rẹ di opó, ọ sọ àwọn ọmọ rẹ di ọmọ òrukàn, àwọn jàmá rẹ wọ́n fọ́n ká, wọn ò ní ẹni tí ọkọ̀ wọn ní kéwú mọ́. jòkó jẹ́ rẹ wajibul ulama nasihatul hukam sirra. ọ̀rọ̀ àyàn àwọn àfa òun náà ni pé ká máa sọ fún àwọn aráàlú kí wọ́n bẹ̀rù Ọlọ́run, ká sì máa lọ lè pe àwọn ọba sí àkíyèsí ní kọ̀rọ̀. bọ́ọ̀ bá ti ń yẹ̀yẹ́ rẹ̀ ní gbangba kò ní í gbọ́, ẹ̀wọ̀n ni ó padà fi ọ́ sí. ẹ̀wọ̀n yẹn ó ti wá dáṣẹ́ dáwà dúró, àwọn ọmọ rẹ ti dọ́mọ òrukàn, àwọn ìyàwó rẹ ti dopó, àwọn jàmá rẹ ti túká. kódà bọ́ọ̀ bá tún ṣe wọ́n tún lè wó mọ́sálásí ẹ̀ tí nǹkan kan ò ní ṣe kí ni, tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. ọ̀kadà ń bọ̀ àbí tírélà ń bọ̀, èwo lọ́wọ́ kọjú sí? àwọn ọ̀kadà lọ́wọ́ kọjú sí o. torí ọmọ pé tó ọba wọ Ọlọ́run ẹsẹ̀ ká àtàkùn kan lè ṣẹ́kù, àmọ́ tírélà yóò rún ọ. ìjọba amúnimóògùn gbogbo agbára tí Iran ní, bí agbára Iran ṣe tó pẹ̀lú àwọn ará Lebanon àti gbogbo nǹkan ìjà àti gbogbo owó tí wọ́n ní, tí wọ́n dúró ti sákìsàkì wípé ìjọba rẹ̀ tó fẹ́ fi lélẹ̀ yẹn yóò lélẹ̀ o, yóò sì sọ̀kìsìdì o. ẹ dákun sípà ìjọba wa ká àbí ọ̀ka, ipá ìjọba wa ká wọn. ọmọ ya bá a ṣe jòkó tá à ń ṣe wá sí jẹ́jẹ́ yìí, àwọn yẹn ń gbọ́. òṣèlú tó sì ní àwọ̀ yẹn àwọn mùsùlùmí wà mẹ́ tẹ́lẹ̀ náà àbí wò sí mẹ́, tá a pè báyà ẹ̀yin tá a bá sí mbẹ́ bó ni wọ́n ṣe pín tiwa, wọ́n bẹ́ ń bẹ́ àfa àwọn wọ́n ní mùsùlùmí gan lọ́pọ̀ jù, eléyìí wá gan mùsùlùmí ni. wọ́n láwọn mùsùlùmí pọ̀ ń bẹ̀ rẹpẹtẹ, bí wọ́n sì wá pọ̀ ń bẹ̀ tó kọ́dà àwọn àfa tó wà láàrin wọn àwọn náà wà. ṣé ó ní ráṣì ọmọ di 34,000? kí ni solution? kí ni wọ́n lè ṣe? sìmẹ́ǹtì ó ti di 4,200. yẹ́n ya mi gbọ́ gba mọ́tò káàsì lọ́fẹ́ gba mọ́tò káàsì jẹ́ mọ́ Haúsá tí ó sáyìn rẹ̀ àfáàní wọ́n gba 1 million 1.5 lọ́wọ́ rẹ̀ pé mọ́tò kan wọ̀lú lásán kètì kan ó tó fi ra mọ́tò tó fi ṣípù ẹ̀ ṣé wọ́n sáfà mẹ́ni. káwá ní lórúkọ àwa alùsùnà afẹ́ máa ṣòṣèlú afẹ́ gbàjọba àwọ̀ lọ́wọ́ ń bẹ́ o. wọ́n fi wálẹ̀ jẹ́ ká máa ṣe alùkọ́ wa jẹ́ ká sì máa ṣe wá síta gbagba wa jẹ́ kájà máa ibi alọ́jì kẹ́nìkan mọ̀jì wọ́n dá wa dúró.
ẹ̀mí la ká máa tún ṣe tẹ́mi bá ti dá ìlú ọ̀padà ṣe kíni ìlú ọ̀padà dá àwọn ọba wa ká máa lè pè wọ́n sákèsè ká máa jẹ́ àfa olè tí ó lè jòkó lọ́dọ̀ ọba àbí àwọn olóṣèlú tí wọ́n máa gbowó lọ́wọ́ wọn tí wọ́n máa sọ fún wọn pé ká máa ń so wípé kò sí tí ọ̀sẹ̀ níjà lè kí á máa wọ́n gbé àwọn olúbídí àwọn bídí à ń lọ wọ́n lè gbowó àwọn onísúnà míì náà ti ń lọ kò síbi téèyàn lọ ń bí tí kámẹ́rà ò ní gbé CCTV wà kò síbi tó ń rìn sí tí kámẹ́rà ò ní ṣe kíni tí ò ní gbé tá a bá ti lè máa lè kìlọ̀ fún wọn ní kọ̀rọ̀ pé ìlú wọ̀ yìí ò dáa àdánwò ti bá àwọn èèyàn bí ń pa àwọn èèyàn kọ̀rọ̀ láàmú ló lè sọ tá a bá máa lè sọ fún wọn ní kọ̀rọ̀ tó jẹ́ pé à ń lè bá wọn àwọn pé ẹ mọ̀ kú lù ẹ mọ̀ ṣeun ẹ mọ̀ ń gbìyànjú àsìkò yín ló dáa ju ìgbà yín ló dáa ju oyè àsìkò yìí ni ẹni àyè ló ṣẹlẹ̀ gbogbo wa ni wọ́n mọ iye wa táwọn ń lọ tí wọ́n ń gbé ẹgbẹ́ briefcase ẹgbẹ́ tẹ̀lé SARS ọwọ́ túbẹ̀ ọba dọ́là ń bẹ̀ wọ́n ní $10 million ni àfọwọ́pọ̀ òun sóríire kò sóríire o bẹ́ẹ̀ bá ní sòdodo rẹ̀ ní kọ̀rọ̀ wọ́n yé bùn lówó wọ́n yé ború wọn lówó bí wọ́n fọ́n owó nìyẹn fílẹ̀ jó dìgbà míì sọ́dọ̀ wá tún gbowó yẹn òdodo ọ̀rọ̀ tó sọ yẹn yóò tún yòrò pé ẹnu rẹ̀ múlẹ̀ kan náà tó bẹ́ẹ̀ àmọ́ pé yóò padà wá gbà owó yẹn náà onígbowó ẹ̀sà ọba dìgbà míì ọlọ́run bá pa yín lé amọ̀fàdó àná yín lọ́wọ́ ẹgbẹ́ ìwé ẹ̀sìn yín ẹ máa kà á ẹgbẹ́ tẹ́lá yín mẹ́mórì káàdì yẹn ṣe ní fóònù mi tẹ́ bá ti lẹ́sìn bíi ṣe ẹ máa gbọ́ táwọn àfáà tá a bá ti rí yẹn ṣe àwùjọ lè dáa àwọn olórí ọ̀bẹ̀rù ẹnìkan kan lẹ́yìn àwọn àfẹ́sìn ọlọ́run ni wọ́n sì ń bẹ̀rù lára wa kì í sàwa náà tẹ́ bá kó yá wọn tá à ń bá wọn sòdodo ọ̀rọ̀ tá à ń dẹ́rù ọ̀lẹ̀kẹ́ á máa bá wọn padà ní iman tí iman bá ti dé kí ni wọ́n máa ṣẹlẹ̀ jama wọ́n máa ṣe dáadáa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa social media wa ẹ dákun ẹ dí ká jìnnà sí àwọn nǹkan tí ọ̀dà ń bẹ ipa tí social media ń kó nínú àwùjọ wàláhì tá a bá tanra wa kì í ṣe kékeré o ọmọ tí ọlọ́lẹ̀ jó eré obìnrin kan láìpẹ́ yìí ó ní lérí Facebook lòun ti rí oṣó lẹ́yìn àwọn babaláwo ó dùn fáwọn àtàwọn àṣírí fáwọn àṣírí ẹbọ ó ti wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ọkọ̀ àlìjànú táwọn àfọ̀n bídíà máa ń wá káàkiri tí wọ́n máa ń tráfù káàkiri yẹn ẹni kan ò tráfù mọ́ o nínú yàrá rẹ̀ ló ti gọ́gùn rẹ̀ gbogbo ọkọ̀ àlìjànú tí ò rí tí bàbá rẹ̀ gan òrírù rẹ̀ tó kó tó kú ó ti dọ́wọ́ tiẹ̀ àdáwò dé àbẹ́wò dé jama gbogbo ọ̀nà aṣẹ́wó tó wà lágbàńlá ayé jama wọ́n ti wà fílíbù lórí online gbogbo àwọn tí wọ́n mu gbó gbogbo àwọn tí wọ́n mu kókè gbogbo àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ gbogbo àwọn olórin wọ́n ti wà online ọ wà lérí fóònù wa òun là ń bá sùn là ń bá jí fìtínà là ń bá sùn fìtínà là ń bá jí àmọ́ tí ìmánì bá ti wà wọ́n lọ́ọ́ mọ èyí tí wọ́n sàǹfààní fún ọ ibi tí wọ́n sàǹfààní fún ọ lọ́ọ́ mọ wọ̀ èyí tó ní sàǹfààní fún ọ bó o ṣe ń kọjá ńlẹ̀ ọtí tó ń kọjá ńlẹ̀ aṣẹ́wó tó ń lọ rẹ bẹ́ẹ̀ náà lọ́ọ́ mọ lọ lérí kíní lérí fóònù àwọn ọmọ wa tẹ́lá lọ́ọ́ ń wá wọ́n sì gbé pẹ̀lú ọjà fún ọ ìpolówó ọjà yìí obìnrin tó ṣe rí lẹ̀ olórí ọgbẹ́ kú tọ́ba wa mọ̀ pé ọ̀rọ̀ gbọ́n dá sí mọ́ kò sí phone guide fún ọ ìmánì ló gbé mọ́ òun ni sábàbí aburú fún ọ wà lọ lè filẹ̀ lọ lè sọnù lọ lè wá mi tí ò ní jọ sórí burúkú lọ́rùn mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ àwùjọ wa social media wa kọ́lọ́ mọ́sá bá a ṣàtúnṣe rẹ̀ ọlọ́run bá tún àwùjọ wa ṣe kọ́lọ́run tún àwa náà ṣe subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون